يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. الحمد لله مالك الملك وملك الملوك ذي الملكوت والجبروت جاعل العلماء ورثة الأنبياء والمرسلين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين. إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba gbogbo àwọn ọba, ọba tí ń pàṣẹ fún gbogbo ọba, ọba tí ń darí gbogbo ọba, ọba tó ní ọlá lọ́dọ̀ tí máa ń fún ẹni tó bá wù ú. ọba yìí ló ní kápá alẹ́ ayé, òun nìkan ní darí ẹ̀. bílẹ̀ ayé bá tún wá parẹ́ tán tí gbogbo abá tún dìde nínú sàárè, ẹnìkan ò ní jọba mọ́ lẹ́yìn Allah nìkan. òun náà ni Maliki Yawmiddin, ọba àjọ ìdájọ́ tí ó dájọ́ fún gbogbo ẹrú ẹ̀. Ọlọ́run ọba Allah tó wá jẹ́ ọba alágbára yìí, òun náà ló yan àwọn àlùfáà, ó sì wọ́n ní àrólé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. iṣẹ́ táwọn ànábì Ọlọ́run ọba tí wọ́n wá jẹ́ láyé nígbà tí wọn ò sí nílé ayé mọ́, kí gbogbo àwọn àfáà kí wọ́n máa bá sẹ́nà lọ. ó sì àwọn àfáà lárólé fáwọn ànábì Ọlọ́run, bó ti jẹ́ pé ń bẹ nínú àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run tún ṣe lọ́ba. ànábì Suleiman ànábì ni, ọba ni. ànábì Yusuf ànábì ni, ọba ni. ọba aláàtọ̀ wá yan gbogbo àwọn ọba ìlú wa ní ilẹ̀ Yorùbá, tó sì yan àwọn àlùfáà pé kí wọ́n máa jẹ́ aṣojú ẹ̀sìn táwọn ọba tí wọ́n jẹ́ aṣojú ayé, torí kí ìlú kó lè bá tò, kí gbogbo nǹkan kó lè máa lọ bó ṣe yẹ kó máa lọ, kí ìdẹ̀kùn kó lè dé sínú ìgbésí ayé àwọn ọmọ èèyàn. torí Ọlọ́run fi yan àwọn ọba, ló fi yan àwọn àfáà. ọba tó wá ṣe bẹ́ẹ̀ fún wa, ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o. ìlú tí ọba sọ́ba ń bẹ̀, jàǹdùkú pọ̀ ń bẹ̀, torí kò ní sí control. ìlú tí ọba sáwọn àfáà ń bẹ̀, òkùnkùn ọ̀pọ̀ ń bẹ̀, nítorí kò ní sẹ́ni tí ọmọ fi ní mọ̀nà. àwa ṣàdúrà fún gbogbo àwọn ọba wa àti gbogbo àwọn àlùfáà wa, kọ́lọ́mọ́sá jẹ́ aláti bọ̀ tán dáadáa. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tẹ́yẹ máa ń jòkó gbọ́, òun náà lọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú alukur'an. ẹ̀rí ojú ọ̀nà tó dáa jù tẹ́yẹ máa ń tẹ̀lé, òun náà ni ojú ọ̀nà sunna ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. gbogbo tó bá ti pèlè sí fún wa, àwọn náà alukur'an àbá, àwọn náà àdìsí àárí, wọ́n èpè lẹ́sìn. àdádálẹ̀ ni wọ́n máa ń pè é, innovation, àrọ́dàrọ́dà ẹ̀sìn. Ọlọ́run ọba aláwo nígbà o, kò sí ládá lérí ẹ̀, nítorí pé Ọlọ́run ọ̀pá wa láṣẹ ká ṣe é. súnà nábì ní kọ́lọ́mọ́sá jalè máa tẹ̀lé, ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá sí wa lórí rẹ̀. mo kí gbogbo àwọn elétò tí wọ́n gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀, Markaz Ahli Sunnati wal Jamaa nílùú Òṣogbo. kọ́lọ́mọ́sá bá ní sàlékún thabati wọn àti sàdáàdì wọn àti tawfíkì Ọlọ́run, kọ́lọ́mọ́ bá mú wọn dúró kó wá fún wọn láti bọ̀ tán dáadáa. mo kí gbogbo àwọn àfáàgbà torí ilẹ̀ Yorùbá nínú ọ̀rọ̀ táwa bá, òun náà ni pé wọ́n á ní àfáà ní bàbá ọba.
àwọn àfáà àwọn náà ní àrólé àwọn ànábì Ọlọ́run. mo kì í ipe ahlan wa sahlan wa marhaban bikum kọ́lọ̀ mọ́sàbá ní ṣe dáadáa fún yín kó fún yín láti bọ̀tán dáadáa àtàwọn náà. mo wá kí gbogbo àwọn ọba tí wọ́n jẹ́ ọba lérí àwọn aráàlú nílùú kọ̀ọ̀kan tí wọ́n ń bẹ níkàlẹ̀ kọ́lọ̀ mọ́sàbá ní ṣe yín lọ́mọ àlìjẹ́nnà. ìlú náà kọ́lọ̀ mọ́jọ́ dàrú mọ́ yín lọ́wọ́ kọ́lọ̀ bá yín tó Ọlọ́run ní máa bá yín tó la hawla lana wala quwwata illa billah. kò ságbára kan kò sì sí mọ́gbọ́n kan tẹ́yìn lè fi tòlú àfi kọ́lọ̀ bá ní tó torí àti darí adìẹ àtàwọn ewúrẹ́ iṣẹ́ ńlá ni o ká tó wá pé èèyàn fẹ́ darí ọmọ èèyàn Ọlọ́run kọ́ mọ́ bá yín tòlú náà kọ́ mọ́ bá yín darí ẹ̀ kọ́lọ̀ wá jẹ́ agúnlẹ̀ sí èbúté ayọ̀. ètò wọn ní ká fi sọ̀rọ̀ ní àárọ̀ yìí láàrin àsìkò díẹ̀ tá a ní òun náà ní makanatu al-umarahi wal-hukami wal-ulamai wa masuliyatuhum fil islam. ipò tí àwọn àáfàá wà lọ́dọ̀ Ọlọ́run àti ipò tó yẹ ká gbé wọn sí lọ́dọ̀ àwọn adájẹ́ èèyàn. ipò tí àwọn lọ́balọ́ba àwọn adarí ìlú ipò tí wọ́n wà lọ́dọ̀ Ọlọ́run àti ipò tí wọ́n wà lọ́dọ̀ àwọn ọmọ èèyàn àtàwọn ojúṣe wọn. níta fẹ́ gbéyàwó nìyẹn. ẹ̀yọ́ mayami khalaqallahu al-ibada kullahum. Ọlọ́run dá gbogbo àwọn ẹ̀dá pátá. wa khalaqal qawna ọ̀dà ayé ọwọ́ àdà wá sínú ayé náà. ligayatul uzma nítorí ìdí pàtàkì kan lọ́lọ́run sì dáyé. ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wà nílé ayé ká mọ pàtàkì tọ́lọ́run fi dáyé. nínú họ́ọ̀lù tá a wà yìí àwọn kan ni wọ́n kọ́ ó ní purpose tí wọ́n ṣe kọ́ ara purpose ẹ̀ náà ni pé ká máa wá inú rẹ̀ ká máa wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ àbí ká máa wá ṣe ìyàwó àbí ká máa wá ṣe àwọn nǹkan tó jẹ́ àwọn prógámù tí wọ́n là kalẹ̀. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa Ọlọ́hun bá Allah khalaqa samawati wal arda ó dá sámà náà tẹ́ lọ ẹnìkan ò mọ̀ òpin rẹ̀. Ọlọ́hun bá Allah dá ilẹ̀ ẹnìkan ò mọ̀ òpin rẹ̀. Ọlọ́hun wá kó àwa ọmọ èèyàn àtàlìjànú sérí ilẹ̀ à ń bẹ lábẹ́ sámà àárín lérí ilẹ̀. ìwọ̀n mú tá a máa jẹ wá látòkè sámà ìmú tá a máa jẹ wá látinú ilẹ̀ kò fi wálẹ̀ provision tá a fẹ́ lò láyé Ọlọ́run ti dá kó tó dá wa ló sì jẹ́ pé bàbá ti bọ́ sínú igbó a kà máa jẹ lọ náà ni tá a bá bọ́ sínú omi a máa mú ẹja lọ náà ni tá a bá bọ́ sí ọ̀dàn a máa pẹran lọ náà ni yẹ̀pẹ̀ tá a fi kọ́lé irin tá a fi kọ́lé òkúta tá a fi kọ́lé Ọlọ́run ti dá kó tó dá wa. Ọlọ́run bá Allah fún wa ní gbogbo ń ta fẹ́ pátá. Allah subhanahu wa ta'ala yín sọ nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run bá ní huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a. Ọlọ́run bá ní gbogbo ń tó wà lérí ilẹ̀ pátá mọ́ dáa fún ẹ̀yàn ọmọ èèyàn àdàlìjànú ẹ máa lò ẹ máa fi sẹ̀mí ẹ máa gbádùn. àti jẹun láàárọ̀ yìí jama a tún jẹ lọ́sàn-án oúnjẹ ò ní tán ẹran yìí tán ẹja yìí sì tán yẹ̀pẹ̀ yìí tán jama a máa kọ́lé lọ náà ni. Ọlọ́run ní ẹ̀yin mo dá gbogbo tó wà lérí ilẹ̀ fún ẹ máa fi enjoy life yìí. àwa tá a wá wà lérí ilẹ̀ kí Ọlọ́run dá wa fún ọwọ́ sàlàyé yẹn náà. Ọlọ́run ọba ní wa ma khalaqna as-samaa wal arda wa ma baynahuma la'ibin. Ọlọ́run ọba ní èmi Ọlọ́run ìdá sánmọ̀ lásán o ẹ mọ́ rò pé mo kàn dá lásán. lẹ́yìn náà ilẹ̀ tí mo dá sẹ́yìn rìn lérí ẹ̀ Ọlọ́run ní ìdálẹ̀ lásán. ní ti ń bẹ láàrin ilẹ̀ àti sánmà nǹkan yẹn pọ̀ gan. Ọlọ́run ní gbogbo ẹ̀ ó ní purpose. wa ma baynahuma la'ibin. Ọlọ́run ọba ní kìí ṣe pé eré ni mo ṣe tí mo fi dá sánmà àti ilẹ̀ o ìyìn dá sánmà fèrè ìyìn dá ilẹ̀ fèrè ẹ̀yin tẹ́ wà lérí ilẹ̀ náà ẹ má ṣeré o ó ní purpose. òrùn jáde ìràwọ̀ ń jáde òṣùpá ń jáde omi ń bọ́ látòkè sánmà àtúnmú láti inú ilẹ̀ gbogbo Ọlọ́run ní kọ̀ wá ń bẹ̀ fún ká máa ṣeré ó ní kankan tóun torí ẹ̀ dá wa.
ọlọ́run sọ nínú suratu al-Anbiya aya 16 ìdí tọ́lọ́run fi wá dá wa ó wá ṣàlàyé ẹ̀ nínú suratu Zariyat aya 56 ọlọ́run ọba ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní ọmọ èèyàn àtàlìjànú yìí dá yín lásán àfi kẹ́ ẹ máa wá sìn mí torí ẹ̀sìn mo ṣe dá yín ẹ̀yin bàbá wa imam ọlọ́run lóhun dá gbogbo wa nítorí ẹ̀sìn ẹ̀yin bàbá wa ọba ọlọ́run lóhun dá gbogbo wa nítorí ẹ̀sìn ẹ̀sìn wo ẹ̀sìn pọ̀ ọlọ́run wa yan rí ẹ̀sìn èyí tí ń sọ ọlọ́run ọba ní inna dina inda Allahi al-Islam ọlọ́run ọba ní ẹ̀sìn lọ́dọ̀ òun ọlọ́run ìsìláàmù ni ó ìdí ń sọ fún wa yìí àyà Kùránì nìkan fún wa o ọlọ́run ló sì sọ Kùránì kalẹ̀ èmi wá ń sọ ìtọ́lọ́run ọba aláǹ sọ ẹ má máa wá wò èmi mọ́ ọ̀rọ̀ tọ́lọ́run ọba aláǹ sọ ní kẹ́ ẹ má wò ọlọ́run ọba ní inna dina ọlọ́run ọba ní ẹ̀sìn pọ̀ láyé àmẹ́sìn inda Allah lọ́dọ̀ Allah al-Islam ọlọ́run ọba ní Islam ni ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ọlọ́run ọba Allah ló wọ́n fọwọ́ sí ẹ̀sìn Christianity kọ́ ọlọ́run ló wọ́n fọwọ́ sí kéèyàn máa bọ́gi kọ́ máa bọ́rin kọ́ máa bọ́ná kọ́ máa bọ́ omi ọlọ́run ní kì í ṣẹ̀sìn àwọn ẹ̀sìn eléyìí náà ta ló dálẹ̀ ọlọ́run ti mùsùlùmí kó láàrin ẹ̀sìn àbí àwọn ẹ̀sìn tó kù yẹn ta ló dálẹ̀ ẹ̀yin bàbá wọ́n bá ṣe ńlá mọ́lẹ̀ kótóká ìbílísù ló dálẹ̀ ṣaitan ọlọ́run bá ní alam ahadi ilaykum ya bani adam ọlọ́run bá ní ẹ ti gbàdéhùn gbogbo wa pátá la gbàdéhùn ká tó kú ọlọ́run ká tó kú níbi ọlọ́run dá wa sí Allah ta'budu shaitan ọlọ́run bá ní ẹ ti gbàdéhùn pé ẹ ní sí èṣù innahu lakum aduwwun mubin ọ̀tá yín lèṣù ẹ má sìn ọ̀tá yín ó fẹ́ pa yín ó fẹ́ bà tiyín jẹ́ ó fẹ́ sọ yín dọ̀ máa ná ẹ má bàa múlé papọ̀ ẹ má súnmọ́ ẹ má dọ́dọ̀ ẹ̀ wà ní ibùdó ní èmi Allah ní kẹ́ ẹ má sìn hadha siratun mustaqim ojú ọ̀nà tọ́tọ́ tí ò ní dàrú tọ́tọ́ tààrà dọ́dọ̀ ọlọ́run ní òun náà ní kẹ́ ẹ má sìn Allah kẹ́ ẹ má sìn èmi ọlọ́run ẹ má sìn èṣù ẹ̀sìn wo lẹ̀sìn ọlọ́run sìn al-Islam gbogbo ẹ̀sìn à ń sin kí à ń sin rin à ń sin omi ẹ̀sìn kí ni jama ẹ̀sìn èṣù níbo ọ̀rọ̀ wa rí báyìí jama bó láti wá bọ́ kú lọ́wọ́ èṣù Islam yìí ọlọ́run ní wàá máa yabtaghi ghayra al-Islam dina ọlọ́run ní tẹ́yìn bá mú ẹ̀sìn míì dọ́run ọjáde láyé ọwọ́ ajẹ́ pé ẹ̀sìn kan ló sìn tí kú fi pa ọ́ kọ̀ wá jẹ́ Islam ọlọ́run ní fala yuqbala minhu ọlọ́run ní ànígbẹ̀sìn náà lọ́wọ́ ẹ̀ ànígbà lọ́wọ́ ẹ̀ wọ̀wọ̀ fil akhirah tọ́ba di ọ̀run tí ò ní sìn kankan mọ́ tí gbogbo àwọn alágbára tí wọ́n dọ̀lẹ́ tí gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n máa wá ojú rere ọlọ́run bá ní tọ́ba di jọ́nà minal khasirin ẹni tí ò mùsùlùmù dọ́run òfò ni ó ṣe o bí àyà ṣe sọ gẹ́lẹ́ lèmi náà sọ tọ́lá wọn bí èmi tẹ́mi ọba sọ torí mi mọ̀ mo ka Lárúbáwá mo ka kéwú ọ̀rọ̀ yẹn ni kí wọ́n máa fọ kéwù yẹn fún yín eléyìí ni ó jẹ́ gbogbo àwa tá a jẹ́ imams àti gbogbo àwa tá a jẹ́ ọbalọ́ba ká lè mọ ìta àtòrí ẹ̀wà láyé àwa gangan fúnra wa ká tó wá máa darí ayé torí àwa lọ́lọ́wọ́n bá Allah ló fi ìdarí ayé kọ́ lọ́rùn òun ní darí ìkẹ́ ọwọ́ ọ̀ràn wa ń sẹ́ ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin bàbá mi àti gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀rí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ wa láṣẹ amara al-ibada lis-sa'yi li ma'ishatihim ṣé wàá rọrọ ẹ̀sìn àwọn àfáà ni wọ́n mọ mójútó àfáà yóò wá ní bùkátà sí kó lè kéwù bí kéwù ọba tó kó lè ké sí jojoojúmọ́ làáfáà dáadáa ọmọ ríra rẹ̀ ní aláìmọ̀kan yóò máa wá àlékún mímọ̀ ní gbogbo ìgbà yóò sì máa bẹ Ọlọ́run torí ọ̀dọ̀ rẹ̀ làwọn èèyàn darí sí o ṣé wàá rí ètò ayé Ọlọ́run ò ní kájòkó sílé ká má wáyé
ọlọ́run wá fi ìdarí ètò ayé sọ́dọ̀ àwọn lọ́balọ́ba. ọlọ́run bá ní huwa alladhi ja'ala lakumul arda dhalula. ọlọ́run ní èmi ni mo ní kí ìmárìn lérí ilẹ̀ kó rọrùn fún yín. famshu fi manakibiha, gbogbo yín ẹ máa wá jáde, ẹ jáde ńlé, ẹ máa rìn lérí ilẹ̀. famshu fi manakibiha wa kulu min rizqihi, ẹ máa wá rísìkí káàkiri. tabada rísìkí náà jàmáà kí láàbí ṣe àfi ṣètò ayé. ọlọ́run ní kásẹ̀sìn, ọ̀pọ̀ àwọn aláṣẹ kásẹ̀sìn, ó tún ní ilé ayé tá wà náà ká mójútó jíjẹ àti mímu. àwọn àfọwọ́ máa darí ẹ̀sìn, àwọn lọ́balọ́ba ó máa darí jíjẹ àti mímu. ẹ̀yin lẹ́ẹ̀ máa pàṣẹ. suratu al-Mulk aya 15 lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀. a jẹ́ pé ad-dinu wa rizqu tatahaqqaqu bihim al-hayatu tayyiba. ilé ayé yẹn ò lè lójútùú, ìlú ò lè da, ìlú tá ń darí yẹn, ìlú tá wà yẹn kò lè lójútùú àfi kí àwọn àfáà bẹ̀ kí wọ́n ṣiṣẹ́ takuntakun bí wọ́n ṣe fẹ̀sìn lọ́lẹ̀. lẹ́yìn náà àwọn tọ́lọ̀ ń ṣe ládarí ìlú, ọba ní chairman local government ní, governor ní, president ní, kí wọ́n ṣiṣẹ́ takuntakun tí ìṣẹ̀mí àwọn èèyàn tó fi rọrùn. méjèèjì ni máa ń jẹ́ kéèyàn ọ̀rọ̀ lọ́n sìn, kéèyàn wá mọ̀, kéèyàn ó sì wá arísìkí tó fi lò mọ̀. wa ulul amri fil bilad, ẹ̀rọ àwọn tí ọlọ́run fa àṣẹ ilé ayé lé lọ́wọ́, ulul amri tí wọ́n máa pàṣẹ ẹ ṣe báyìí àwọn yóò sì máa ṣe, ẹ má ṣe báyìí mọ́ àwọn yóò sì ní ṣe mọ́. àwọn méjì péré náà ni al ulamau wal umara. tabagbọ́ tí wọ́n ní sheikh wa Ibn Baz wọ́n ní kíní kan báyìí ẹ máa ṣe, a máa ṣe torí pé àfáà ni wọ́n. ọba wa nílùú Òṣogbo tí wọ́n bá ní ẹ̀dá dúnmẹ̀ ọyẹ máa ṣe kan báyìí a sì máa ṣe, ẹ má ṣe má a sì dúró. ọlọ́run fi àṣẹ sẹ́nu àwọn àfáà, ó sì fi àṣẹ sẹ́nu àwọn ọba. eléyìí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ipò tí ọlọ́run ọba aláàgbé àwọn ọba sí. al-umara'u, àwọn àlùfáà wọn ní gbogbo àwọn ọba, hum ulul amri min nahiyati as-sultati at-tanfidhiyya, àwọn ni wọ́n máa darí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí. kọ́dà gbà mí ọba ní ẹ bá ń pè ìmáàmù wa, ìmáàmù tó bẹ̀ kọ́ mọ́ lọ. nígbà míì ìmáàmù wa ní dákun ẹ bá ń pọ̀ ọba wa ẹni kọ́ yọjú sí mi, ọba náà ó sì dìde lẹ́ aláfáà ní pè mí, anílẹ̀ ìmáàmù ń pè mí. ṣé wọ́n dáhùn méjèèjì yìí ọlọ́run bá aláàgbé wọn sí rí àga. ẹ rí àwọn àlùfáà humu ulul amri min nahiyati annahum yahmiluna ash-shari'ata wa yuballighunaha lin-nas, àwọn ni wọ́n máa ṣàlàyé ètò ọlọ́run tó ní fún wa lérí ilẹ̀. ọlọ́run ní ká máa ṣe báyìí kéré ilẹ̀ kọ́ mọ́ bá dàrú, tọ́bọ̀ ọba gba àfáà láàyè wàhálà ó ṣẹlẹ̀. torí ọlọ́run ló dáyé, nígbà ó dáyé tán ó wá fi tírà ránṣẹ́ ká fi ṣètò ayé. ó wá ní ẹ má ṣe yìí, ẹ má ṣe yìí, ẹ má ṣe yìí. nígbà bí yóò ní ẹ má ṣe léyìí, ẹ má ṣe léyìí, ẹ má ṣe léyìí. táyé ò fi parẹ́, kò sí solution fún wa nílé ayé àfi ká máa tẹ̀lé Al-Qur'ani. gbogbo ọba tó bá fẹ́ láṣeyọrí kó ní kó máa ka Qur'ani fún un. ọyá máa ká àfa kí lọ́lọ́ ní ká máa ṣe, tó o bá ti ṣe ọ́ láṣeyọrí. àfa máa kà ń so kí lọ́lọ́ ní ká máa ṣe. táàfà bá ti ń kà tó bá ń gbọ́ tó bá wá ní ìtọ́lọ̀ ní a máa ṣe yìí àníṣe mọ́ o, ọba náà láṣeyọrí. tábà wá yapa Qur'ani àwa méjèèjì àtàfà àtọ́ba kò ní ṣàṣeyọrí. tábà wá dọ́run ọlọ́run wa béèrè lọ́wọ́ wa, wala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin. ọlọ́run ní àwọn tá a rán yín sí tẹjọba lélẹ́rí tẹjá àfà lélẹ́rí àbí wọn o sáwọn àfà jíṣẹ́ àbọ̀tọ̀ ní tí wọ́n ṣe. àwọn àbí gbogbo àwọn tá a rán wọn sí náà àbí àwọn àfà ìpè ṣe jíṣẹ́, àbí àwọn aráàlú náà sí wọ́n jíṣẹ́ fún yín. makanatul umara wal ulama makanatu azima, kí gbogbo àwọn tá a jẹ́ aráàlú pátá tọ́lọ́run fi àwọn ìmáàmù tó fi wọ́n ṣe èèkàn fún ààyè kọ̀ọ̀kan. gbogbo àwọn tá a jẹ́ aráàlú pátá tọ́lọ́run bá aláàfin àwọn ọba kọ̀ọ̀kan tó fi wọ́n ṣe èèkàn fún wa nílùú wa, ọ̀dà ká máa pàtàkì wọn o. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala li makanatihim inda Allah wa inda an-nasi amara Allah bi ta'atihima min ghayri ma'siyatillah. táàfin mọ̀ bí wọ́n ṣe tóbi tó àwọn méjèèjì tá a dárúkọ yìí, ayé sèyàn kékeré o. ọlọ́run bá Allah wá pa wá láṣẹ, ó ní ká máa tẹ̀ láṣẹ yín. ó pa gbogbo àwọn aráàlú láṣẹ, ó ní ká máa bọ̀wọ̀ yín.
ọlọ́run pa wá láṣẹ ó ní ká máa gbọ́rọ̀ sí yín lẹ́nu tí ìbá ti ṣe ibi tí ẹ ti rán wa sí ọlọ́run ká lọ lè ṣe ọlọ́run tẹ bá rán wa lọ́tí ń sìn àní lọ bẹ́ẹ̀ bá ní ọ̀yá lágbájá wá gbà wá lè ragbó wá àní lọ ọ̀yá ẹ wá ṣẹbọ àní ṣe torí pé ọlọ́run ọba ò fẹ́ ẹ àmọ́ tọ́lọ́run fẹ́ kẹ wá pàṣẹ kẹ́nìkan wá ní ọmọ ìlú lòun ò ní tẹ̀lé yín àbáfà lọ́pàṣẹ pé ọ̀yá ọlọ́run ní kẹsí báyìí àwa là ní ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ní òun ó gbéná wojú wọn jọ́ àlùkìyámà níbo ọlọ́run ní ká máa tẹ̀lé yín ọlọ́run ti pa yín lé àpọ́nlé tó ṣe fún yín àpọ́nlé tó ga ni ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu ọlọ́run bá ní gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ati'ullah ẹ máa tẹ̀lé Allah wa ati'ur rasul ẹ máa tẹ̀lé Muhammad sallallahu alayhi wa sallam ó di mélòó jama ó di méjì ọlọ́run wá fi yín sí kẹta ipò yín ọlágbà pọ̀ ọlọ́run bá ní wa ulil amri minkum gbogbo àwọn aláṣẹ àárín yín ẹ máa tẹ̀lé àṣẹ wọn ọlọ́run fi yín sílẹ̀ kẹta ọlọ́run anabi àtẹ̀yìn ọlọ́run ní jẹ́ tẹ́ o ọlọ́run ní jẹ́ jábọ́ o ìlú ò ní dàrú mọ́ yín lọ́wọ́ o ẹ ní dọ̀tá ọlọ́run ọba aláàdé ká tẹ̀lé òun ó ní ká tẹ̀lé anabi ẹ̀yin lọ́wọ́ fi sílẹ̀ kẹta gbé àwọn wa bi àfa Ibn Abbas wọ́n ní àwọn wọn ní ulul amri tọ́lọ̀ ń sọ àfa Ibn Abbas ó ní ulul amri humul ulama'u wal umara àwọn ní ẹ má jẹ́ ọ̀dà rúmọ̀ anabi tu fáwọn anabi ní àwọn àfa àgbàrin yín náà ni àtàwọn ọba àwọn eléré yín àwọn náà ni ọlọ́run sọ ń bẹ̀rù suratu an-nisa aya 59 ibẹ̀ lọ́lọ́run ọba aláàtí gbépò fún yín ipò náà ọlọ́run ní jẹ́ jábọ́lẹ̀ ń bẹ̀ ọlọ́ agbára ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa atahuma Allahu shay'an min mulkihi àbò ní ẹ̀sìn ní jẹ́ ní iyì láàrin wa ọlọ́run fà yíyọ láàrin wa ọ wá gbé ìjọba lẹ́yìn lọ́wọ́ àwọn tá a kéwú pọ̀ jàmá àbí jàmá àbá gbogbo akájẹ lè máàmù ọlọ́run fa ẹnìkankan yọ láàrin wa yọ sọ di imam yọ fa àwọn kọ̀ọ̀kan yọ láàrin wa yọ sọ wọn dọba kìí ṣe pé ẹ̀yin lọ́kàn o ẹ̀yin kọ̀ọ̀kan o gbogbo imam ẹ̀yin kí imam kan o gbogbo ẹ̀yin ọba ẹ̀yin kọ́ba kan o tó bá jẹ́ pé bí àwọn èèyàn ṣe máa ń tò ní wọ́n máa ń tò ní kò ní ti kàn yín tó bá jẹ́ pé ọmọ èèyàn bọ́mọ yẹn ṣe fẹ́ ipe báyìí la fẹ́ kó rí kò ní ti kàn yín ẹlòmíín wà nísàlẹ̀ ọlọ́run sì fà sókè ẹlòmíín wà láàrin ọlọ́run sì mú sókè àwọn yẹn kéwú jù yín lọ àmọ́ làwọn yẹn wọ́n ní ìmáàmù àwọn yẹn kàwé jù yín lọ bàbá àmọ́ làwọn yẹn lọ́ba ọba náà ọlọ́run ní fi bu yín o ọlọ́run agbára ọlọ́run ọba wa ọlọ́run sọ fún anábíwá Muhammad sallam ó ní òun ọlọ́run ọba lòun máa ń bù fún yẹn o gbogbo àwọn aráàlú ká lè fi ọwọ́ sí ibi ọlọ́run fọwọ́ sí ibi ọlọ́run bá gbé ipò sí káwa náà ká lè ṣe kíni ká lè bọ́ ọlọ́run bá gbé síbẹ̀ igi tọ́lọ̀ ń lọ ẹja bomi sí nínú ọlá tọ́lọ̀ ń bù fún yẹn òun náà ni pé ká sọpọ́tì yín ká má lára ẹni bá lára yín yóò sórí bú bóyá bá ní ọlọ́run òpin dá ọlọ́run sì ní pín kankan fún ọlọ́run ní ká nẹ́bí ọmọ kì í wọ́n kọ́ máa yín o kulillahumma malikal mulki tu'til mulka man tasha ànábì ní ọlọ́run bá ní ká nẹ́bí ọmọ kì í wọ́n ọlọ́run ní kúlì máa sọ pé ìwọ ọlọ́run ìwọ ọlọ́ba tó fún ẹni tó bá wù ọ́ lọ́lá nínú ọlá rẹ̀ wọ́n tẹ̀sí sẹ́wọ́n mulka mimman tasha ó sì gbà lọ́wọ́ ẹlòmíì tó bá wù ọ́ tí ò ní jọba mọ́ yọmọ lọ láàrin ìlú wọn ni ọba àná nílọ ọlọ́run ní síbẹ̀ fún yín wa tu'izzu man tasha nígbà dẹ́sìn kálukú ní ẹ káàbọ̀ gbogbo èèyàn kí wọ́n ń ṣe fún ọlọ́wọ́ gbé yín níyì àwọn ọba ìmáàmù nọ́mbọ̀ yẹn àwọn ọba nọ́mbọ̀ yẹn wọ́n tó dhillu man tasha ọlọ́wọ́ sì yẹ̀yẹ́ lómi yọ yọ kó nínú wìláyà kò ní jà fà mọ́ nígbà ọba ti sẹ́lọ̀ àbí kó gba dé lérí ẹ̀ ọlọ́wọ́ gba kò lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́ de àwọn ìjọba sí yọ wà dọ̀bà náà ọlọ́wọ́ ló gbà ìtẹ́sí tọ́lọ́wọ́ fi gba kò lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́wọ́ ní jẹ́ débẹ̀ o àtẹnì kọ̀ọ̀kan wa náà Suratu Al-Imran àyà 26 lọ́dọ̀ sọ pé òun lòun fún yín nínú ọlá díẹ̀ tó wà lọ́dọ̀ òun ẹ má wá sílò ẹ̀dá ti ẹni tó ní kápálẹ̀ yìí náà lérí
ẹran tí ẹni tó fi ń jọba ẹni tí ẹni tó yàn yín láàfáà imam ẹ má ta kò dodo ẹ̀yọ́ mayami lima kanatihima al-azima látara yìí má pàtàkì ọlá táwọn àfa àtàwọn ọba tí wọ́n wà àwọn adarí ìlú òun náà ni pé níjọ́ àlìkèyàmà wọ́n ní gbogbo ọba tó bá ṣe déédéé gbogbo àwọn ètò ìdarí ìlú ó ṣe dọ́gbadọ́gba kò lo ìjọba yẹn kò lo pẹ̀lú aburú kò ṣèkà ó ṣe déédéé ìmáàmù yẹn ṣe déédéé ó fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ ó jíṣẹ́ Ọlọ́run ó ṣòdodo ó gbódodo wọ́n tó bá jẹ́ àlìkèyàmà nínú àwọn tọ́lọ́wọ́n ṣàṣìbòjì tóòrùn nípa wọn àwọn ọba àti àwọn adarí ìlú àtàwọn àfáà tí wọ́n dúró déédéé tí wọ́n jẹ́ aṣáájú jọ Ọlọ́run ó fà wọ́n kó onórùn yóò jù wọ́n sínú bòjì Ọlọ́run ó jù wọ́n sínú bòjì Ànábì ní sabu'atu sallallahu alaihi wasallam Ànábì ní àwọn méje kan bẹ yudhilluhumullahu fi dhillihi yawma la dhilla illa dhilluhu níjọ́ tí ò ní sí bòjì kankan lẹ́yìn bòjì Ọlọ́run fà wọ́n méjèèjì yóò fà wọ́n kó nínú òrùn yóò kàn ní kí bòjì ó débẹ̀ náà ni bòjì tí ò ní di tẹ́ǹtì òrùn nípa wọn Ọlọ́run fi ọ̀nà wọn ó fi pọ́n wọn lé alákọ̀ọ́kọ́ náà méjèèjì yẹn imamun adilun òun náà ni aṣíwájú ìlú ọba àbí aṣíwájú ẹ̀sìn ìmáàmù gbogbo ìlú tó ṣe déédé ọba ìlú tó ṣe déédé ẹni tá a sáwà ẹni tó dé pé nọ́mbà wà ní nílùú pé òun làkọ́kọ́ lẹ́yìn yẹn lọ́wọ́ kára ìlú wọ́n ní òrùn nípa wọn jọ́nà ọlọ́mọdé òrùn ọ̀pẹ ní kọ̀ọ̀kan wa al-ulama'u àwọn àfẹ́sìn ipò tí wọ́n tún wá lágbára hum warathatul anbiya àwọn ni wọ́n jogún àwọn anábì Ọlọ́run anábì wa Muhammad sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam anábì ní inna al-ulama'a àwọn alfa al-ulama àwọn tí wọ́n kéwù bẹ̀rù Ọlọ́run ni o àwọn alfa tí wọ́n bẹ̀rù Ọlọ́run innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn alfa àwọn náà làwọn tó bẹ̀rù Ọlọ́run bọ́ọ̀ bá ti kéwù tó bẹ̀rù Ọlọ́run yẹ sáfà téèyàn bá ní Ọlọ́run sọ anábì sọ èèyàn wá gbọ́ ẹ̀rù Ọlọ́run wá bà òun làfà torí pé ọmọ Ọlọ́run ó sì mà nábì ọmọ alukurani ọmọ àdìsí méjèèjì yẹn wá bí ìbẹ̀rù Ọlọ́run sí lọ́kàn Ọlọ́run láwọn àfààní anábì wá ní fàyínà ulama'a ẹ̀rí àwọn àlùfáà ẹ̀sìn warathatul anbiya àwọn ni àrólé àwọn ànábì Ọlọ́run ẹ̀dá kun torí tọ́lọ́run ọba ipò wo ló tó tó yẹ jama àfa wa tẹ̀rí bọ́ ní òṣèlú Ọlọ́run fẹ́ jòkó láàyè ọba Ọlọ́run fẹ́ jòkó láàyè gọ́fúnà àfa Ọlọ́run fẹ́ jòkó láàyè president ipò tọ́lọ́run ọba aláà fi ọ́ sí yẹn ó ju èyí tó ń wá yẹn lọ wọ́n ní wọ́n làrólé àwọn ànábì Ọlọ́run kí ló tó wá kù jama ọfẹ́ lọ lè tẹ́ nìyẹn ọfẹ́ bọ́ba máa du ọba láàrin ìlú ọfẹ́ máa bá wọn ní politics ọfẹ́ máa bá wọn du ipò ìjọba ìwọ àfa ọgbọ́n ipò tí ànábì lọ́lọ́run tó ọ sí ni fàyínà ulama'a ẹ̀rí àwọn àlùfáà warathatul anbiya àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run lam yuwarrithu dinaran wala dirhama ànábì láwọn àlùfáà wọn ò jogún owó dínárì àti dirham kìí so owó ni wọ́n jogún torí pé ẹni bá já àfa àwọn èèyàn wọ́n máa ń fẹ́ kì í bọnú owó òun náà wàá yọra rẹ̀ kú ò yí pé owó ká jogún ànábì ní wọn ò jogún owó ànábì ní àwọn táwọn innama warrathul ilma ìmọ̀ ni wọ́n jogún wá sí ẹ̀kọ́ ẹ̀sìn ká máa fún ìmọ̀ káàkiri ká máa ṣàlàyé ọ̀rọ̀ al-Qur'an àti sunna fáwọn èèyàn ní tí wọ́n jogún nìyẹn faman akhadhahu ẹni bá ti wá mú ìmọ̀ náà dání nínú àwọn àfa akhadha bi hadhi wafiri gbogbo nǹkan ló ti ní gbogbo orí tó wà láyé ló ti wà lọ́wọ́ ẹ̀ àmọ́ tó bá ní owó lòun máa lé káfọ́ ọmọ sọ pé mọ́tò tí ń lò lọ́ba ìlú ń lò kìí ṣe yìí fún ọ tó bá dákàmà ẹ lè wọlé mi irú ilé tó bá ànákọ́lé mi náà kọ́ kìí ṣe yìí fún ọ tó bá dákàmà òjogún owó bóòlù àfọ̀ ṣe lówó lọ́wọ́ tí àwọn opó tí wọ́n ń bẹ́lẹ̀ rẹpẹtẹ bóòlù àfọ̀ ṣe fẹ́ ní owó lọ́wọ́ táwọn ọmọ òrukàn ń bẹ́lẹ̀ rẹpẹtẹ bóòlù ilé mọ́mú ṣe fẹ́ kó owó sílẹ̀ ká máa dákọ̀ billions millions nínú àkáǹtì rẹ̀ tí àwọn less privilege àwọn tí wọ́n ní tí wọ́n jẹ́ sí ń bẹ tí wọ́n ń kalẹ̀kùn jojúmọ́ irin wọn jojúmọ́ mọ́sálásí wọ́n jọ ń kírun bóòlù ṣe wá lówó owó ọmọ gba wájú àfa àkọjá ni àfa èso lówó àbátọ̀ bá lóun fẹ́ ṣe bí olówó yọ tẹ́ Ànábì ní warrathul ilma ìmọ̀lẹ́jogún
kẹ́ ẹ máa sòdodo fáwọn èèyàn kẹ́ ẹ máa tọ́ àwọn èèyàn sọ́nà kẹ́ ẹ máa sọ̀rọ̀ Ọlọ́run ẹ máa ka Al-Qur'an ẹ máa ka díìsì ẹ máa lọ ẹ máa bọ̀ ẹ sílẹ̀kùn yín lẹ̀ ká máa kéwú lọ́dọ̀ yín ẹ lọlé ọba kẹ́ lè kọ́ bá kéwú ẹ lọlé gọ́fìnà kẹ́ lè kọ́ kéwú ẹ lọ́dọ̀ pírẹsidẹ̀ntì ẹ lè kọ́ kéwú kì í ṣe pé ẹ lọ́dọ̀ rẹ̀ ẹ máa lọ lè sọ fún pé àwọn náà ń bẹ lẹ́yìn yín ẹ máa dà lúrù so à ń ṣàdúrà fún yín o tọ́ba yín bá ti ṣubú wọn náà ṣubú tẹ̀lé torí wọn ló ń tì í ọyọ kọ́ ọmọ gbèsè àkèsí ni torí àwọn òkéwú ètò ilé ayé làwọn mójútó èlé mójútó kéwú ẹ̀yìn àfà abẹ́lọ́ nínú àánú rẹ̀ ìṣe àtòṣì àti wàhálà tí báyàn téèyàn máa fi lọ lè sùn sílé olówó ilé ọba tí wọ́n ní àfà ó ti sùn bẹ́ẹ̀ látàárọ̀ ẹ̀wọ̀n làwọn ń bọ̀ lẹ́yìn wákàtí mẹ́ta lọ́ba tó yọjú ó ti yí àlùkùránì mẹ́rẹ̀ àdìsí ànábì ó ti yí mẹ́rẹ̀ ṣe alubára máa ń ṣe wáàsí fún yẹn jàmá ọwọ́ àtọ̀rọ̀ bára táwọn ní ọba àwọn àkíyèsí kan mọ orí ìlú o àwọn kankan bẹ tó yẹ kẹ́ ẹ máa ṣe tẹ́ ẹ ṣe o a ní padà wá sọ fún mi lọ́la máa lọ náà mo fẹ́ sùn díẹ̀ al-ulama warasatul anbiya àwọn ànábì Ọlọ́run ọba wọ́n gbé owó sójú wọ́n gbé ayé sójú ẹ̀sìn ìmọ̀ òun Ọlọ́run ọba aláàtòrí ẹ̀ràn wọn wálé ayé kọ́lọ́mọ́sá sàwánà lọ́kàn nínú wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-ulama laysu kaghayrihim fil martaba gbogbo àwọn ọba ká lè mọ ìyà àwọn àfà fún wọn gbogbo àwọn aráàlú ká lè mọ ìyà àwọn àfà fún wọn ṣẹ́ra àwọn àfà wọn ò jọ ẹnì kankan wọn ò ṣe déédéé ẹnì kankan Ọlọ́run ní kul hal yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun Ọlọ́run láwọn tó nímọ̀ nípa ẹ̀sìn wa àtàwọn tí ò nímọ̀ nípa ẹ̀sìn wa wọn èsì bákan náà abẹ́lẹ́ ọ̀kọ́lọ́mọ́sá bá sẹ̀lẹ́kùn dáadáa fáwọn àfà wa Suratu Zumar àyá ẹlẹ́kẹ̀ẹ́sán lọ́wọ́ rafa'ahumullahu ta'ala bil ilm Ọlọ́run gbé wọn gan torí ìmọ̀ tó wà lára wọn ni má fowó sakọ ọtẹ o má fowó ṣègbéraga ọtẹ ìmọ̀ òun lọ́lọ́run fi gbé ọ̀gá ìmọ̀jọ̀wọ́ lọ ọlọ́ni yarfa illahu alladhina amanu minkum ọlọ́ni gbogbo àwọn tó nígbàgbọ́ láàrin táwọn òkèwú ọlọ́run ọba ní wọ́n máa ga pẹ̀lú gbàgbọ́ wọn walladhina utul ilma darajatin laysa darajatin ọlọ́run ọba ní àmọ́ àwọn tó nímọ̀ kún ìmánì tiwọn ipò tiwọn ọmọ pọ̀ rẹpẹtẹ darajatin ọlọ́run ọba ní ipò wọn pọ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn ti wà lókè lọ́hùn torí pé ìmọ̀ yìí wọ́n mọ̀ fi ṣàǹfààní fúnra wọn wọ́n mọ̀ fi ṣàǹfààní fún gbogbo ayé. Suratu al-Mujadala ayé ẹlẹ́kọ̀ọ́kànlá Ànábì ní wa inna fadla al-alimi ala al-abidi Ànábì ní ẹ̀rí ọlá tí ń bẹ fún ẹni tó nímọ̀ lérí ẹni tí òun sí lọ́hùn tó òun nímọ̀ ka fadlil qamari laylatal badri ala sa'il kawakib ọ̀dà gẹ́gẹ́ bí ọlá tí òṣùpá ní nígbà tí ó bá pé tán lọ́jọ́ kẹrìnlá yẹn lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún yẹn Ànábì ní ọ̀dà gẹ́gẹ́ bí ọlá tí òṣùpá tó ti pé èyí tó ní lérí gbogbo àwọn àràwọ̀ tíntì bẹ́ẹ̀ sánmà ìwọ náà wọ àwọn àràwọ̀ tó wà ń sánmà ara àwọn àràwọ̀ yẹn òun náà ni president ara àwọn àràwọ̀ yẹn òun náà lọ́ba àlù ara àwọn àràwọ̀ yẹn òun náà ni baálẹ̀ bàbá olówó àwọn businessman ìràwọ̀ yẹn gbogbo wọn ta ni òṣùpá ti mẹ́ láàrin ẹ̀jẹ̀ mọ́ àfà ló sì jẹ́ pé àṣírí rẹ̀ ó tù ú tó bá dúró déédéé gbogbo ayé ni wò ọ́ bí wọ́n ṣe wò òṣùpá ọlọ́run wa ní ìwọ lápọ́nlé bẹ́ẹ̀ ni o sì lọ́lá ẹ̀wọ̀n tọ́lọ́run fi ọlá yẹn wé ó fi ìràwọ̀ àtòṣùpá ó fi wéra wọn ṣé wọ́n súnmọ́ra wọn jàmá gbogbo àwọn àfa tọ́lọ́run pọ́nlé yìí ọlọ́mọdé ajábọ́lẹ̀ o ọlágbára ọlọ́run ọba wa àyẹ̀lẹ̀ ajílẹ̀ makanati alimuluki nítorí ọlá tí ń bẹ fáwọn ọba yorùsílù rasulu sallallahu ila alimuluki bí rasa ila muta'addida anabi a pe àwọn ẹmẹ̀wà rẹ̀ àwọn sahaba ipe ọba àlùbá yìí ẹ wá bá mi mú lẹ́tà lọ́dọ̀ rẹ̀ tóra anabi mọ̀ pé tọ́ba ilé gba islam gbogbo aráàlú yẹn ti ṣoríire torí pé òfin ọlọ́run ni wọ́n máa lò wàhálà ọ̀dẹ́kun nílùú lẹ́yìn náà orí ọmọ pọ̀ nílùú lẹ́yìn náà kíráìmù yóò dópin lẹ́yìn náà ọkàn ọba balẹ̀ àwọn aráàlú wọn máa ṣàdúrà fún torí òfin ọlọ́run là á fi darí ayé téèyàn fi máa sinmi ànábì wa gbé òjíṣẹ́ dìde lọ́dọ̀ ọba kan
tí wọ́n ń pè ní Najashi wọ́n wà ní Habasha Ethiopia anabi kọ lẹ́tà kọ́dà anabi tún fi stamp sí kí ni stamp wọ́n kọ Muhammadu Rasulu Allah wọ́n fi fàdákà kọ́ wọ́n wá jan sínú ìwé yẹn kọ́ba àmọ̀ pé lẹ́tà yẹn kìí ṣe fẹ́ẹ̀kì wọ́n wà ní anabi wà ní látọ̀dọ̀ Muhammadu Rasulullah òjíṣẹ́ Ọlọ́run sí ọba báyìí mi Muhammadu Rasulullah ila maliki alhabasha anabi kọ lẹ́tà sáwọn ọba kí ló dé tá anabi fi kọ lẹ́tà sí wọn torí anabi mọ̀ pé ọba tọ́ba yìí lè rí ìmọ̀lẹ̀ sí àwọn tó ń ṣe ìsìláàmù lára rẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ lẹ́yìn náà ìdarí ìlú yẹn rọrùn fún àwọn yóò ṣoríire a sì gbé anabi dìde láàánú fún gbogbo ayé ni anabi kọ lẹ́tà sí al-Muqawqis adhimi Misr ọba Masara ọba Egypt al-Muqawqis anabi kọ lẹ́tà sí anabi Muhammad sallallahu alaihi wa sallam anabi kọ lẹ́tà sí Kisra Malik al-Furs ọba Furs anabi kọ lẹ́tà sí ọba Rome Herakl azimu Rome anabi kọ lẹ́tà sí tani bá fẹ́ kọ lẹ́tà wọn yóò wá pọ́n wọn lé yóò gbé wọn sípò tọ́lọ̀ ń gbé wọn sí yóò ní ilá azimi Rome lẹ́tà yìí kọ́ máa bá èèyàn kàǹkà èèyàn rabati èèyàn ńlá tọ́lọ̀ ń fi jọ̀gá Rome ilá azimi Misr èèyàn kàǹkà èèyàn ńlá tẹ̀rí àwọn táwọn èèyàn ti gbà sílámù àmọ́ ànábì ṣe kí ni ànábì sọ pọ́nlé wọn nítorí pé ẹni àpọ́nlé ni wọ́n láàyè wọn ọfẹ́ ṣe wá àti fọba ó yẹ̀yẹ́ ó nójútì ó fi sí yẹ̀yẹ́ ó sì gbéraga wá sí òní ṣiṣẹ́ torí òun náà fún rẹ̀ èèyàn ńlá ni wọ́n afá náà èèyàn ńlá ni wọ́n náà wọ́n wá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ tútù ó fàdúrà kún fún ẹ̀yin bàbá wa ọlọ́run jáde yín pẹ́ àtàgbà yín ọlọ́run dídí kan bàjẹ́ mẹ́ẹ̀ yọkọ̀ wò pé àfa yìí ó ti bu àdúrà lù mí kí ló kù tó fẹ́ sọ mo fẹ́ kẹ́ ẹ máa ṣe báyìí kẹ́ ẹ máa ṣe báyìí kẹ́ ẹ máa ṣe báyìí kọ́lọ̀ wọn láàánú rẹ̀ gbogbo àwọn ọba wa kọ́lọ̀ mọ́sàbá wa ń lò wọ́n fún ìsìlámù ọlọ́run masuliyatu al-umarahi wal-ulama nígbà tá a ti wá ma pàtàkì àwọn ọba àtàwọn àfa tán nítorí wàá kù ní pé responsibilities tí ọlọ́run ọba aláàgbé kọ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ yẹn bá ti já àfa èèyàn ti wọ wàhálà o bẹ́ẹ̀ yẹn bá ti jọba èèyàn ò ní sinmi máa o èèyàn ó ṣe wàhálà láyé ń bí tó bá já àfa gidi kò ní sinmi nílé ayé ń bí inú sàárè ni ó ti lọ lè sinmi inú àlìjáná ni ó ti lọ lè sinmi Abdullahi ọmọ bàbá wa Ahmadu bin Ambali lọ́sàn lóru ọ̀rọ̀ ẹ̀sìn bàbá yanjú Abdullahi wa pe bàbá rẹ̀ ó ní ya aba Abdullah ó ní mo pè wọ́ bàbá Abdullahi ó ní mata nastarih ó nígbà wo gan lásìmì èní tẹ́lẹ̀ àtàwọn ìdí làǹkà ọ̀tún la tẹ́lẹ̀ àfikún wọ́n tún lè parí jàmbì kan wọ́n ní àwọn kan wọ́n kó ẹjọ́ wá ẹ bá wọn parí ẹ̀ ẹ kàn wọn kéwú láàárọ̀ ẹ kàn wọn kéwú lọ́sàn-án wọ́n tún máa pè é lóru pé ó ti délẹ̀ ẹ má bọ́ ó ìgbà wọn lásìmì gan bàbá ní hina nọ́ọ̀dà aqdamana fil janna tába gbé ẹsẹ̀ ọ̀tún wa wọnú àlìjẹ́nà báyìí látò sinmi o kò sí sinmi láyé o bẹ́ẹ̀ làwọn ọba bẹ́ẹ̀ ṣe jòkó lẹ́yìn sí àsìkò yẹn ha bẹ́ẹ̀ bá dé pé ẹ̀ ń tijú ọlọ́run kọ́ba ó lo wákàtí kan níbì kan ó ti pọ́n ilé púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ fóònù tí ò ríngì yẹn wọ́n pa á ní o ọ̀pọ̀lọpọ̀ fóònù tí sì ríngì yẹn náà wọ́n padà sí kínní wọ́n padà pa á láti fi tújú ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yọ́ mọ̀ ya ẹjẹ́ àmọ́ sàdúrà fún gbogbo àwọn olórí wa gbogbo àwọn ọba wa kọ́lọ́mù ọba aláàkọ́bà sọ̀rọ̀ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé wọn èsì mi lọ́sàn-án wọn èsì mi lóru kọ̀ wá ní dáa kéèyàn tó wá jà fáà àbọ̀jọba kó tó wá lọ lè wọná lọ́rùn o ó kú ònú wàhálà ó tó lè bọ́nu wàhálà níta àfi wá ní wọná lọ́rùn òun náà mo fẹ́ kà yìí masuliyatu al-ulama wal-umara kí lọ́lọ́wọ́n ọba aláàní ká máa ṣe lérí ilẹ̀ alákọ̀ọ́kọ́ ad-da'watu ila la ilaha illallah ad-da'watu ila la ilaha kí ni mo pè é ad-da'watu ila la ilaha illallah ọlọ́run dá sámà ẹnìkan bá dá nígbà tí ń dá
ọlọ́run dálẹ̀ ẹnìkan ọba dá nígbà tí ń dá ọlọ́run ọba Allah ó tọ́jú wa sínú àpòdùkẹ́ ìyá wa ẹnìkan kó gbé wa síbẹ̀ ọlọ́run ló gbé wa síbẹ̀ summa sabila yassara nígbà jáde ọlọ́run ló mú wa jáde o bá a ti jáde sílẹ̀ ayé yẹn ẹ̀mọ́ tọ́lọ́run ní ká máa wá sílẹ̀ ayé la ilaha illallah ká máa fìdí ẹ̀ múlẹ̀ pé kò sí ọba kan tá a gbọ́dọ̀ sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lẹ́yìn Allah. Allahu akbar jalla jalaluhu wa taqaddasat asma'uhu tutubi ọlọ́run tóbi o ẹ̀yin imam ẹ̀yin ọba ẹ̀yin afa ọlọ́run dálé ayé torí la ilaha illallah gbogbo ẹ̀yin ọmọ ya mi ilé ayé tá a wá yẹn ní tá a wá ṣe ń bẹ̀ òun náà ni la ilaha illallah ẹ má ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run òun náà látòrí ẹ̀ wálé ayé ẹ má gba nǹkan kan láàyè tí ó máa pè rẹ̀ lọ́lọ́run àbí táwọn èèyàn máa pè lọ́lọ́run ẹ má gba nǹkan kan láàyè táwọn èèyàn máa wárí fún tí wọ́n máa wá yín tó yẹ kán wá lọ́dọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ wọn ẹ má gba nǹkan kan láàyè lójúbọ láàrin ìlú ìmáàmù ọmọ sọ ní jímọ̀ ẹ má ṣẹbọ mọ́ ọba kábíyèsí ọmọ sọ fáráàlú pé ẹ má ṣẹbọ mọ́ o tí wọ́n bá ń lọ dí Ọ̀ṣun ẹnìkan ò gbọ́dọ̀ lọ inú ìyá aráàlú mi o ẹ má ṣe àdábọ ẹ má ṣàjọbọ ẹ má sọdún Ọ̀yọ́ ẹ má sọdún egúngún ẹ má sọdún Orò ẹ má ṣe la ilaha illallah ad-da'watu ila tawhid ọlọ́run ní walaqad ba'athna fi kulli ummatin rasula ọlọ́run bá ní èmi ọlọ́run ọba ìfàyélẹ̀ níran kí n máa wò wọ́n ran o mo wá ran àwọn òjíṣẹ́ ọlọ́run mo rán wọn dìde pé dìde kò sí ìjọ kan tí ń dá tí ì ní gbé òjíṣẹ́ dìde a ní ibùdókòlá ìtì mo ní káwọn òjíṣẹ́ ọmọ sọ ni pé ẹ lé àwọn èèyàn kú ò lọ́dọ̀ òrìṣà ẹ dájú wọn kọ Allah a ní ibùdókòlá ẹ máa sin ọlọ́run Allah nìkan ní ẹ̀sìn tẹ́ ẹ bá ní ṣòro ẹ pè ọlọ́run iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ la máa sìn tábà sì ní ṣòro ìwọ la máa pè nǹkan méjì náà ní mú yẹn lọ́dí ẹ bọ̀ nínú kọ́ máa sìn àbí kọ́ wà ràn lọ́wọ́ lọ́bẹ̀ ọlọ́run ní sẹ́ta wà fà wá ṣe nìyẹn iṣẹ́ àwọn ànábì ọlọ́run nìyẹn imam ọ̀dàgbére fẹ́ bọ́ wọ́n ní imam ń ṣàdúrà bẹ̀rẹ̀ níbi wọ́n ti ń ṣe ọdún ẹbọ imam ń ṣàdúrà bẹ̀rẹ̀ aliwadatha alanta min wadathatil anbiya ìjọ wà náà wọn tí wọ́n jogún àwọn ànábì ọlọ́run ní kò sí ìjọ kan tá a dáadáa ní gbé òjíṣẹ́ dìde níta sí ní ká máa ṣe ní pé àní ibùdókòlá ká máa ṣe Allah wajitanibu tagut kí wọ́n sì jìnnà sí èṣù nígbà tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní Islam nìkan lẹ̀sìn gbogbo ẹ̀sìn tó kù ta ló wà lábẹ́ èṣù àmọ́ kò ní yọjú yóò wá ti omi sí wọn yóò ní ọlọ́run ọba yín ni ó yẹ káwọn tó wọ́n mọ̀ pé ẹnìkan ló ní kọ́mi ọmọ sàn tẹ́yìn bá ní làákàyè dáadáa kò ní ṣẹbọ tẹ́yìn bá kàwé dáadáa tí làákàyè rẹ̀ bá sọnù kò ní bá wọn ṣẹbọ torí yóò mọ̀ pé kóhùn wọn máa lọ dí igi tán ní ká máa fi ṣe stúdù igi tán ní ká máa fi ṣe chair igi tọ́lọ̀ ń dá ká máa fi ṣe bẹ́ẹ̀dì igi tọ́lọ̀ ń dá tọ́lọ̀ wọn bá aláàdá tó ní ká máa fi kalẹ̀ kí ni ìyàtọ̀ láàrin igi tí wọ́n sìn àti igi tí wọ́n fi kalẹ̀ èmi níwájú ọlá mi lọ dí igi nínú igi àtẹ̀mẹ́ta lójú ra wọn lọ àmọ́ tẹ̀wá ti fẹ́ délẹ́bọ ṣètánù ọgbà làákàyè èyí náà ìrònú mọ́ ìbáàjẹ́ mẹ́dí dókítọ̀ yóò máa fẹ́rí kalẹ̀ fún ná ó sì mọ̀ pé iná yẹn tẹ́ máa dábí sí yóò kú o tó bá jọ́ lọ́n kò gbọ́dọ̀ kú ẹ̀yọ́ máa yá mi tí wọ́n bá dáná sí igi kò gbọ́dọ̀ jó tó bá dé pé wọ́n lọ lọ́hùn wọ́n tún mú aṣọ wáìtì wọ́n tún fi ráàpù ẹ̀ wọ́n máa lọ́bẹ̀ wọ́n máa gbẹ́bọ síbẹ̀ gbogbo àwọn aráàlú kábíyèsí ọmọ pé àwọn aráàlú pé ẹ má bọ̀ àsìkò ọdún ìlú wa ti dó ètùtù alọ́lú kan ọlọ́run lọ ẹnìkan sábàbí ọgbẹ́ bọ́ọ̀wò fún ọ nílùú náà wọ́n sì ní òòṣà kan tí wọ́n máa ń bọ kànga ni wọ́n máa ń lọ lè bọ́ lọ́dọọdún wípé kọ́dàkùn o kọjá kójú ọ̀rọ̀ sílùú àwọn o nígbà wa gbẹ́ bọ́ọ̀wò sílùú yẹn ẹnìkan lọ́sànwó ẹ̀ àwọn adájú kò tán fẹ́ bọ kànga yẹn àwọn aráàlú tó wá pé kábíyèsí pé kọjá káwọn lọ kábíyèsí ni ẹ̀ nílàákàyè gbogbo yẹn aráàlú ẹ̀ nílàákàyè tẹ́ bá nílàákàyè ni ẹ mọ̀ pé kànga kọ́ yẹ kẹ́ ẹ bọ
ọba Allah tó gbé bọ́ọ̀ wá fún yín nílùú tí wọ́n ti mọ̀ yín rí tẹ́ ń pọn mi yàrá láàrin ìlú. bàbá yìí ní imam ó ní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àtúnbọ̀ ọmọ ìlú yìí nígbà ọlọ́run ọba Allah fẹ́ lò ó. gbogbo ẹ̀yin bàbá wa imam ẹ̀yin bàbá wa ọba ogun tẹ́ kọ́kọ́ jà ogun ẹbọ ni o. àní ibùdókòláhà ọlọ́run bá ní èmi nìkan ni ẹ máa ṣèwádìí tẹ́ níbo tọ́gú ẹ lé àwọn èèyàn jìnnà sẹ́sù. èṣù ló dá egungun lẹ̀ èṣù ló dá òrò lẹ̀ èṣù níbẹ̀ nídìí Ọ̀ṣun. omi yẹn dọ̀tí yọ́tẹ̀mí rí ọ̀dọ̀tí mo yọjú nínú mọ́tò mo rí ọ̀dọ̀tí èyí tó mọ́ náà kò sí tó lè ṣe fún ọ odò tí ò ríra rẹ̀ fọ̀ mọ́. ẹ má jẹ́ àṣẹ fọlọ́fọlọ́ ẹ jẹ́ pẹ́rẹ́ wá sínú kọ̀rọ̀ yàrá ká sunkún torí tó bá jáde láyé tó bá bọ́ sínú sàárè lóòótọ́ mọ̀ pé Ọlọ́run tóbi tí Ọlọ́run di pẹ̀lú ẹ. Ọlọ́run ni wa'budullaha àṣẹ tọ́pa nìyẹn. Ọlọ́run ni ẹ má sinmi nìkan wala tushriku bihi shay'a ẹ má mú nǹkan kan báyìí tẹ́ wàá fi sẹ́gbẹ̀ẹ́ mi Ọlọ́run tẹ́ máa sìn àbí tẹ́ gbà lágbára. gbogbo tó wà nínú ilé lóògùn ẹ lè dànù ẹ sì pàṣẹ pé gbogbo àwọn ológun tó wà nílùú kí wọ́n fògùn lẹ̀. ẹni bá ń sóògùn ibà ògùn nárun ògùn ẹ̀tẹ̀ ògùn orí fífọ́ inú rúnrún ẹ fà wọ́n yẹn lẹ̀. ògùn àárẹ̀ ẹni tí ń sóògùn àárẹ̀ ń túnlé ayé ṣe ní ọba gan ní ọkọ̀ rà lọ́wọ́ ẹ bá gba NAFDAC number bọ́sà àfáà ní bá ń ṣe tó bá máa gún mu ẹ bá gba NAFDAC number káàkiri ọba ràn àfáà lọ́wọ́ bí jíjẹ mú bó ṣe rọrùn fún. gbogbo eléyìí ó yàtọ̀ sí ogun ẹbọ. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àfáà ọmọ sàlàyé tàwídì la ilaha illallah ọba òdùótì ọba ọ̀sẹ̀ kínní ọba òdùótì ẹgbẹ́ yìí tí màmú sọ́njímà yẹn gbogbo apátápátá sáà ti gbọ́ wọ́n gbé kábíyèsí sáà ti gbọ́ wọ́n làwọn ti gbọ́ tọ̀ kẹ́nìkan mọ̀ ṣe ọdún àjọbọ̀ mọ́ o kẹ́nìkan ó sì má pè sí di òòṣà kankan mọ́ o èyí tẹ̀ ń bọ nílé yín àbẹ́yìí tí gbogbo olúmọ àdábọ̀ àtàjọbọ̀ nígbà náà lẹ́ẹ̀tọ́ dọ̀rùn dáadáa àfàtọ́ bá jáde ilé ayé tí ó pèpè síbi la ilaha illallah ọlọ́run ó di pẹ̀lú ẹ̀. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹgbẹ́ Umar ibn Khattab ó sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà lágbára púpọ̀ ó ní ẹ̀rá wọn ọba ó ní ọlọ́wọ́n ọba Allah ọ̀pọ̀ wọn lé ó sì fàṣẹ sí wọn lẹ́nu ó ní tí wọ́n bá kọ̀ nǹkan kan láàrin ìlú pé àṣe mọ́ wọn làwọn yóò sì ní ṣe mọ́ torí pé wọ́n mọ̀ pé ìjìyà ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó ṣe kí ni tí ó fi jà wọ́n. àfáà Umar ibn Khattab àti àfáà Uthman ibn Affan wọ́n ní inna Allaha ọlọ́wọ́n ọba yasa'u bis-sultani ma la yasa'u bil-Qur'an ọlọ́run máa ń fi àwọn ọba àlùyí máa fi ń gba aburú lọ́wọ́ àwọn èèyàn lẹ́yìn tó jẹ́ pé kùránì ò lè gbà lọ́wọ́ àwọn èèyàn. ọlọ́run ọba aláwọ̀ fi ọba yóò fi wọ́n gba aburú tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn tí kùránì ò lè gbà. lápèjúwe ẹni àti ń sọ pé ẹ má mutí mọ́ ọtí ọ̀dà ọlọ́ọ̀ni ẹ má mutí mùsùlùmí mú àbí òmù ọ̀pọ̀lọpọ̀ mú ẹni kíjọba sọ pé ẹnìkan gbọ́dọ̀ mutí mọ́ ẹni bá mutí wọ́n mú wá sínú sẹ́ẹ̀lì ẹ̀ làwọn èèyàn tí ó mú jẹ mọ́ wọn ni mú torí pé ọlọ́run ọba àlá ó fi wọ́n ṣe ìkàn lérí ilẹ̀ ló sì jẹ́ pé àáfà àtọba ni wọ́n jọ máa ṣiṣẹ́ àáfà onídẹ̀rú ọba ò sì ní sáláì gbọ́dọ̀ sáfà lẹ́nu lérí ní tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba wa. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ayyuhal ulama wal umara wal muluk gbogbo ẹ̀yin àáfà gbogbo ẹ̀yin ọba gbogbo ẹ̀yin aláṣẹ ọ̀dọ̀wọ̀ yìí ìmọ̀lù ala mahwi shirik ọ̀dọ̀wọ̀ yìí kẹ́ lè ṣiṣẹ́ lérí bẹ́ẹ̀ sì máa ka ẹbọ kó lẹ̀. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ètùtù láàrin ìlú ní máa ń túlù ni ètùtù kí ni máa ń ṣe jàmá ní máa ń túlù torí ètùtù yẹn ọlọ́run kẹ́ẹ̀bẹ̀ tó bá jẹ́ pé ọlọ́run lẹ́bẹ̀ àdúrà lẹ́sẹ̀ bí ọlọ́run ọba nǹkan báyìí ń ṣẹlẹ̀ ń lu o àfẹ́ kọ́ ṣẹlẹ̀ mọ́ o nǹkan báyìí àfẹ́ kí oore kọ́ mọ̀ wọ̀lú yìí o ẹ pè ọlọ́run nígbà níbi Ibrahim ṣàdúrà fún Mákà kí ló ṣe Rabbi ja'al hadhal balada amina ọlọ́run mo ti gbọ́ ó ní ìlú ìjọ fọkànbalẹ̀ ọlọ́run kò sì mọ fọkànbalẹ̀ àdúrà ni tẹ́ ẹ bá máa dúrà tẹ́ ẹ ṣe súnmọ́ àwọn afa wọn fún yín ládùúà èyí tí ò gara púpọ̀ tí ọba náà máa sọ yọ máa sọ kúlẹ́kúlẹ́ lóru bọ́ọ̀bá ti ń sọ ọlọ́run ti gbọ́. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá aláṣọ fún wa nínú Al-Qur'an ó ní walau anna ahlal qura ọlọ́run bá ní tí gbogbo àwọn aráàlú yẹ
amanu tí wọ́n bá lè fẹ́ bọ́ọ̀lẹ̀ ni wattaqaw tí wọ́n sì bẹ̀rù Ọlọ́run lafatahna alayhim barakatin minas samai wal ard a sọ àlùbáríkà kalẹ̀ fún wọn látòkè àtilẹ̀ òjò àlùbáríkà ó máa rọ̀ sílùú náà Ọlọ́run ní àlùbáríkà ó máa jáde ẹ̀mọ́ tẹ́gbẹ̀lẹ́ àlùbáríkà oore ni wọ́n ń pè bẹ́ẹ̀. ẹlẹ́fẹ̀ẹ́ kí wọ́n máa da fáwọn ọmọ ìlú ẹ̀ wá ń bọ̀ kankan níta ń bọ̀ yẹn ẹ̀ padà dó lọ sí o Ọlọ́run padà fi hàn yín pé òun lọ́lọ́run òun ni Malikul Mulki níta ń wá yẹn ọ̀hún lọ́wà ẹ má gbé ẹ̀tọ́ Ọlọ́run fẹ́ lómi wọ́n fẹ́ béèrè ọlá béèrè lọ́wọ́ Ọlọ́run wọ́n béèrè lọ́wọ́ èṣù ọ̀tá rẹ̀ lè sùn Ọlọ́run ò sì ní dẹ́nìkan lọ́lá kẹ́nìkan gbà á bọ́lá wá sí lọ́wọ́ ọ̀dáyàn lọ́lá kí wọ́n àtẹ̀sùn àti bìlísù kẹ́ ẹ máa káàkiri gbogbo tẹ́ bá lọ kẹ́ ẹ jẹ́ ń tẹ́jẹ́ kẹ́ ẹ mú tẹ́mu kẹ́ ẹ wẹ̀ ń tẹ́wẹ̀ oníjọba ọba kọ̀ ọ̀la tọ́jọba Ọlọ́run sì pa ọ́ Ọlọ́run pa ọ́ àbí kó dé ọmọlẹ̀ ọkàn wà nulẹ̀ ó wà nù yàrá wọ́n sì máa jọba dọ́wọ́ máa gbọ́ tán jọba Ọlọ́run tóbi o Ọlọ́run tóbi o ẹ lè dì mọ́ Ọlọ́run o òun nìkan ní ó padà ṣẹ́kù o nígbà tí gbogbo nǹkan bá tán o yín tẹ́ dì mọ́ yọ padà tán o wọ́n ní kullu man alayha fan Ọlọ́run ní gbogbo tí mẹ́lẹ́rì ilẹ̀ kọ́ padà ní símọ́ o wáyé bukọ̀ yọ wá ṣẹ́kù dhul jalali wal ikram ọba Allah ọba tó tóbi jùlọ tí bù yẹn nìkan ẹni tí ó ṣẹ́kù yẹn nìkan ní kẹ́ dì mọ́ o omi ọ̀tán o òrù ọ̀tán o egungun ọ̀tán o òkúta ọ̀tán igi ọ̀tán iná padà kú wáyé bukọ̀ ẹni tí ó bà kéèyà yẹn tí ó ṣẹ́kù náà ní Allah òun náà ní kẹ́ dì mú kọ́lọ́mù Allah kọ́mọ́sà sí wa lọ́rẹ́ rẹ̀ alibarika tọ́pọ̀ kọ́lọ́mọ́sà bá darí ẹ̀ sílùú yìí àti ìlú ẹni kọ̀ọ̀kan wa náà Ọlọ́run tẹ́ bá ti nígbàgbọ́ tẹ̀ ṣẹbọ mọ́ láàrin ìlú àfa ò ní ṣe jálàbí má bá máwùn jálàbí ẹbọ ni táwọn mọ̀ pé wọ́n fẹ́ máa jẹ́ dókítọ̀ lọ́ọ̀lì wá oògùn òwòsàn kó sì máa tà á èmi náà bọ̀ ọ̀rà kí n tó gún lẹ̀ yìí àmọ́ pé ìwọ fẹ́ máa gún ọṣẹ fún yàn àgbélépọ̀tà kọ́ta ọmọ pa ọfọ ẹni ẹlẹ́ni lẹ́sù lọ́wọ́ ọmọ pé àṣetánì lọ́dá ogun lẹ̀ ogun àṣetánì lọ́dá lẹ̀ tọ́ba ti fẹ́ rí nǹkan lọ́dọ̀ Ọlọ́run àdúrà ló ṣe tọ́ba ti ń sógun ọ̀ ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú èṣù nìyẹn ọmọ pé èṣù lọ́wọ́ ń di ogun tajà ẹ̀yọ́nú ayé èṣù lọ́wọ́ ń bẹ afa tàwídìí gbọ́dọ̀ jiná o tọ́ba fẹ́ jẹ́ warathatul anbiya àwọn iṣẹ́ wa ní iṣẹ́ tá a ṣe ilé ayé ni kété pé wọn ló tún wá máa spread òòṣà lérí ilẹ̀ yígbé ìmáàmù ni wọ́n ní nákàlí lé bó ṣe wà yìí àwọn baba ló fi iṣẹ́ lẹ̀ fún ọ àṣírí wa o àṣírí wa ní àpò ọmọ ṣàṣírí àbọ̀ máa ṣe àṣírí àlìjànú Al-Qur'ani nìkan fún rẹ̀ àṣírí ni àdúrà tó wà ní àdìsí àṣírí ni eléyìí ti tó wà náà gbogbo wa kádàkùn Ọlọ́run wọlé akéka ti dábò Ọlọ́run ni wọn wá gbọ́ àwọn aráàlú yẹn gbọ́ wọ́n pe ń tà ń sọ nírọ́ ìpè rọ́ làfà yẹn gba ayé kọjá àti sọ yẹn mo rò pé àwọn ọba wọn ò tí gba wírí mo rò pé àwọn àgbà wọn ò tí nà nìkan rí ọmọ ya kul la yusibana illa ma kataba Allahu lana wa maulana nǹkan kan ò ní ṣẹlẹ̀ lérí ilé ayé àfi kọ́ lọ́wọ́ pàṣẹ ń sánmà tọ́lọ́ bá pàṣẹ kankan sánmà bọ́lá ti fẹ́ ni yudabbiru al-amra minas sama ọlọ́lá ti sánmà lòun ti control gbogbo ti ṣẹlẹ̀ controller is Allah ọ̀kan náà lọ́lọ́run a lè rí láyé a padà rí lọ́run a lè rí láyé àmọ́ àwọn àmì ó já mọ̀ pọ̀ wà láyé àná nígbà tí ń taná sí lójú ẹ mọ̀ pé nìkan ní taná yẹn nígbà òjò fẹ́rọ̀ abẹ́ ẹ̀ gbọ́ sàràsàrà ọwọ́ ní sin is believing ní tí wọ́n rí lọ gbàgbọ́ ọmọ mọ̀ pé nìkan ní taná sí ọ ó tún ní kàrà gbà kàrà ọmọ mọ̀ pé nìkan ní dẹ́rù bọ́ òjò tún rọ̀ ọmọ nìkan mọ̀ pé nìkan ní da omi látòkè sánmà nígbà rí lọ dàrú ọwọ́ lọ kàwé débi pé kò sọ́lọ́ ṣé ìwọ lọ tan náà ìwọ lọ tan òrùn láàárọ̀ ìwọ ló mú lọ́rọ̀ lẹ nínú àwọn ojúṣe àwọn afa òun náà ní ká máa dálé kéwúlẹ̀ ẹ̀yin máa yá mi ká máa dálé kéwúlẹ̀ ilé kó dáa sì máa dálẹ̀ ilé kéwú súnà ni o tí wọ́n máa kọ́ qala Allahu wa qala Rasul kì í ṣe ilé kéwú dáa ti máa kọ́ wọn lóògùn tá a máa produce àwọn jálàbí tí wọ́n di adáfá yóò lòun ṣe sábì gbogbo ẹni máa ti ń tójú bọ kọ̀kọ̀ ń dáfá ni o ọlọ́ni kul la ya'lamu man fi samawati wal ardi ghaiba illa Allah ọlọ́ni gbogbo ẹni tó wà ń sánmà àtàwọn tó wà ń lẹ̀ kò sẹ́nìkan tó máa ń tọ́pa mọ́ lẹ́yìn ọlọ́nìkan o innamal ghaibu lillah ọlọ́run lóhun nìkan lòun máa ń kọ́kọ́ o alimul ghaibi wa shahada ọlọ́run ní òun nìkan lòun máa ń ghaibu àti shahada torí pé nísìnyí
èyí tí bí abọ́rọ̀ wa dé ilẹ̀ Yorùbá ń sìn táwọn fẹ́ kí ilẹ̀ Yorùbá da àwọn ọba àtàwọn àfa àwọn òṣìṣẹ́ papọ̀ àti DPO àwọn ọlọ́pàá wọ́n máa wọ ilé gbogbo àwọn pastors tí wọ́n ń dá àwọn èèyàn lóhùn bí wọn ò rí eré èèyàn wọn ò rí àṣírí tí wọ́n kọ síbẹ̀ pé eré èèyàn la fi ṣe kí wọ́n tú gbogbo láptọ̀pù ẹ̀ DPO pẹ̀lú ọba wọ́n gbé mọ́tò lẹ́yìn wọ́n lọ́dọ̀ àfọ̀n jálàbí lóru ìpè àfà àfẹ́rí yín fún sẹ́ni àmọ́ bóyá ní oṣó lẹ̀ tọ́ba wa ní irú wo lẹ́ ń fẹ́ ṣe onítútù nàbí onígbígbẹ́ ọba dáadọ́ ọjọ́ kejì wọ́n wá mú láàárọ̀ ọjọ́ kejì níta àmọ́ sẹ́ńsìn ni ẹ̀ torí pé nígbà wọ́n ti ń ka eré èèyàn máa àwọn ọmọ ilé kéwú lọ́wọ́ sẹ́yìn mọ̀ pé wọ́n ń dọ̀tí ilé kéwú nìyẹn wọ́n sì dọ̀tí ẹ̀sìn Islam kí ni wọ́n fẹ́ fi eré èèyàn ṣe wọ́n fẹ́ fi ṣe bọ́ ẹni tí ó wá rí eré tí ó rà sábà pé wọ́n bá ti bẹ́ nìkan lójú ọ̀nà yóò pa á gbogbo àwọn àkíyèsí ọ̀dọ̀ wa wà fà ilé kéwù yọ̀ràn yẹn ni ọlọ́run bá ní wa ma kana lil mu'minuna liyanfiru kaffa ọlọ́run ní gbogbo ẹ̀yin mùsùlùmí kẹ́ lè lọ sójú ogun falawla nafara min kulli firqatin minhum ta'ifa táwọn kan nínú yín tí wọ́n bá ti lọ sójú ogun ó ti dàbà wọn ráwọn tó kù ọlọ́run bá ní liyatafaqahu fi ddin kí wọ́n lọ lè kéwù láti gbọ́ àgbọ́yé ẹ̀sìn wa liyunziru qawmahum idha raja'u ilayhim la'allahum yahdharun kí wọ́n lè máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn kán lè máa kí wọ́n lọ ilé ayé ti bàjẹ́ bàbá o àwọn ọmọ kéékèèké ọmọ 12 years ó ti mọ dáńpẹ̀ lóṣòlẹ̀ ọmọ tí ó ti ju ọmọ 20 years lọ ó ti mọ̀ pé a máa fi eré èèyàn sógun owó ó sì ní ilé kéwù lòun lọ á mójútó àwọn ilé kéwù yẹn á lọ bẹ̀ á lè kí ni sílábọ̀sì yín kí lẹ̀ ń kà ọmọ tá a bá ti rí tari pé abá ní ìtẹ́kù tá a mú kí ló ń wá olórí èèyàn ìmọ̀lẹ́ kéwù yín ẹ lọ bẹ̀ àfáàsì tó nǹkan wọn ní wọn ò kọ́ nílé kéwù mi àmọ́ wọn ò sọ fún wọn pé ọ̀dà ìmọ̀bá ẹgbẹ́ àrùn yẹyẹ kì í ṣe pé wọ́n ní sílábọ̀sì fún eré èèyàn àti oògùn owó àti pẹ̀tùpẹ̀tù wọn ò ní àmọ́ wọn ò sọ fún wọn pé ọ̀dà ní tí wọ́n sọ ni pé àwọn èsè ń bí àmọ́ ẹni bá lọ lè ṣe òun lọ́ mọ̀ ẹ̀ẹ́dì wọn mọ̀ pé kódà kéèyàn máa ṣe é ipe àdúrà làwọn ànábì Ọlọ́run máa ń ṣe àwọn ànábì Ọlọ́run sì lájogún wọn kí làwọn náà máa ṣe wọ́n àyùbá sì náà dá lẹ́ẹ̀mọ́ gbọ́ fanada fi zulumati ànábì Yunus ó ṣàdúà ànábì wa Muhammad ṣàdúà àdúà lágbára mùsùlùmí ilé kéwú táwa dálẹ̀ yẹn ibẹ̀ láti máa kọ́ àwọn ọmọlé kéwú gidi jáde àwọn yẹn ni wọ́n máa tún ayé ṣe ìjọba àtàwọn ọba wọn gbọ́dọ̀ dá sọ̀rọ̀ lé kéwú owó táwọn òbí ń fáwọn àfa kéré ebi ń pa àwọn àfa tipátipá ni wọ́n fi ń san 500 lóṣù àbáṣe kọ́ ọmọ bíi 50 síwájú 25,000 oníyàwó kan ọmọ mẹ́rin àwọn adá òwò lè fa àfa pé àfa máa sọ̀wọ́ kú kínní o Abubakar ló fi jọ Uthman ló fi jọ o olówó ni wọ́n o mọ́jì tiẹ̀ ọ yàtọ̀ sí tàwọn sàhábà kọ́ mọ́ wọ̀ ná a sọ fún àwọn ìjọba pé ẹ dákun àwọn tí wọ́n ń jáde lè kéwù yìí tí wọ́n bá ti ń jáde ẹ dákun ẹ wáṣẹ́ fún wọn èyí tó bá ti jáde secondary school tẹ́lẹ̀ ẹni wọ́n máa teach ní private school àbí kọ́ máa teach ní community school kọ́ máa teach ní gbogbo àwọn school tó jẹ́ tìjọba èyí tó bá lọ institution nù wọn ó ti kéwù ẹgbẹ́ lọ secondary school ẹgbẹ́ lọ sí institution kọ́ máa kọ́yàn yọ máa rí ní tí wọ́n máa jẹ eléyìí láfi dẹ́kun wàhálà láwùjọ nítorí pé ẹ̀yin ọba ẹ̀ máa ṣe wàhálà tẹ́ ẹ̀ bá mójútó lè kéwù crime ọmọ continue ni o torí pé ilé kéwù ni wọ́n ti produce àwọn àfáà tí wọ́n máa ṣe wáàsí ni máa rọ ọkàn tó ọkàn bá ti rọ wọn ò ní sábúrú láàrin ìlú ẹ wá fi ilé kéwù lẹ̀ wọ́n produce babaláwo yọmọ tẹyẹpẹ tó ní tóun tẹ yìí òun rí ní tí ó ṣẹlẹ̀ lọ́la ẹnìkan sì ń pè lérí fóònù sí ń sọ pé ẹ dákun ta ni ń pè mí ta ni ń sọ̀rọ̀ ń gbọ́ yín dáadáa ó sì mọ̀ ní tí ó pamọ́ lọ́la ń béèrè pé ta lọ́wọ́ àwọn wálé ẹ dákun ta lọ́wọ́ àwọn wálé lẹ́ẹ̀kan ẹ̀gbọ́n ọmọ tó pamọ́ gan ọmọ sábì yẹn gan o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ dákun torí tọ́lọ́wọ́n ọba wa ẹ jẹ́ ká mójútó àwọn ilé kéwú gbogbo àwa tá a jẹ́ gọ́fíńmẹ̀ntì tá a jẹ́ ọba ká ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́mọ́sàn rẹ̀ nìkọ̀ọ̀kan wa náà ní ọwọ́ àwọn alálàájì tí wọ́n ń kó yẹn lọ Mákà àwọn àfáà ló yẹ ká máa kó wọn lọ iṣẹ́ wa ni wọ́n gbà òun kàwé kò kéwú ó wá gba sí àfáà
àwọn tó jáde secondary school thanawiya jamia àwọn yẹn lọ́yẹ̀ kalẹ̀ lè ṣà ìgbẹ́ fún aláwọn ọmọ tó bá gbọ́ lárúbáwá dáadáa wọ́n fẹ́ afẹ́rìnrìn àjò mọ́kà tó sì gbóyìnbó látara bẹ́ẹ̀ òun náà mọ̀ rí nǹkan jẹ yọ lọ mọ́kà yóò tún rajà wálé tí ó kó sí ṣọ́ọ̀bù kéèyàn ní bá ti kéwú tán yìí ní ṣiṣẹ́ orí ibú ni o. Ànábì Dáúdà kí ni wọ́n ní ń ṣe wọ́n ní ìmọ̀ ńlọrin fẹ́yìn náà nàbí yàrá Dáúdà yakulu min amali yadihi Ànábì Muhammad lọ sọ bẹ́ẹ̀ o ọ sọ̀rọ̀ yẹ kó lè bá ṣàǹfààní fún wa ní o ipe Dáúdà ń ṣiṣẹ́ irin ní ta o wọ́n wá ní kí wọ́n máa ta símẹ́ǹtì oníkéwòrán lálùbáríkà ṣé òde èkó máa lálùbáríkà wà mẹ́ẹ̀ ọ sọ pé káwọn ṣe wá sí brief lecture ọjọ́ ìdí ìsọjọ́ wá sí ọjọ́ ọpẹ́ ni kí ló fẹ́ gbàjẹ́ bá owó ó ní kí ìsọjọ́ wá sí ó gbé ọ́fíìsì rẹ̀ kalẹ̀ ó fẹ́ bàtọ̀rọ̀ bára ọlọ́mọṣẹ́ wa lálùbárà o káwọn àfa ká mojú ṣe wa káwọn ọba àtàwọn eléré ìlú káwọn náà mojú ṣe wọn sáwọn àfa kọ́lọ́mọṣà di gbogbo ọ̀sọ̀ oríire o ẹ̀rí ìmọ̀ onímọ̀ jẹ́ káwọn yọ bẹ̀rù Ọlọ́run tí kò bá ti pọ̀ ìbẹ̀rù Ọlọ́run ọba pọ̀ lẹ́yìn náà ẹ̀yàn màyá mi sẹ́rí ọkàn tọkàn bá ti da crime ó dópin ẹjẹ́ àwọn ọmọ wa ẹjí kí wọ́n máa lọlé kéwú ẹjẹ́ àwọn atájọba ká máa gbà wọn àfa láàyè ká máa ṣe wáàsí fún Aláàfin gbogbo ayé institution wa ẹjí ká sọ fún àwọn tí wọ́n ń darí school tí wọ́n ń darí institutions universities polytechnic kí wọ́n máa yàn àwọn àfa tó bá gbóyìnbó ká máa wá bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ bọ́sẹ̀ kan ní semester kan ọkàn àwọn ọmọ yẹn ti bàjẹ́ o bá a bá tún ọkàn yẹn ṣe a máa dààmú ni o bàbá ọba ó ti tún délé o ọmọ yahoo kan ó ti tún pààyàn o bàbá ọba ẹ máa bọ̀ á ní sinmi o àfi kárí pé a fẹ́ níwù tá a ti lè bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ ọ̀kan là ń ṣe yín sìn ká kó àwọn ọmọ ayé túnṣàn wá bí ká bá wọn sọ̀rọ̀ Ọlọ́run kájí wọn máa burú tí wọ́n ń ṣe látara bẹ́ẹ̀ ọkàn máa rọ̀ ìlú wọn máa ṣẹ́tù nínú àwọn ojúṣe wa àwọn tá a jẹ́ àfa òun náà ni pé mukafa'atul jara'im àtàwọn ọba ká jẹ́ kí gbogbo àwọn crime ká jẹ́ ó dópin ojúṣe wa nìyẹn ilé ọtí ká wá bá ṣe tì í pa ẹ̀yin bàbá wọ́n bá wọ́n ní kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí kí lọ́wọ́ jẹ̀mọ́ ìdí ẹ̀fọ́ lọ́wọ́ mọ́tò 2 million ó fi pààyàn a ní kí ló ṣe wọ́n ló mutí kí ló dé tí a lọ lè wá solution fún ìpìlẹ̀ problem yẹn wọ́n lágbájá wọ́n ló ti kárùn ó wà lọ́sibítù wọ́n ti náwó lérí ẹ̀ a ní kí ló ṣe wọ́n ní lórí aṣẹ́wó ẹ̀yọ́ máa yá mi gbogbo àwọn kíráìmù yẹn lọ́yẹ ká lọ lè mójú tó bá ṣe mú kó láwùjọ ẹ sọ fún DPO wípé gbogbo àwọn ilé ọtí tó wà ní gbogbo ìlú àti gbogbo àwọn ilé aṣẹ́wó kan lè ló ti pa bẹ́ẹ̀ bá ti pa gbogbo wàhálà tẹ̀ ń ṣe bí wàá tẹ̀ ń pọn mi sínú apẹ̀rẹ̀ ni o naija bẹẹti ẹ parapọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ẹ̀yin ọba wa ẹ̀yin àfa ẹ ṣe wá sílẹ̀ ní mímbàrí gbogbo àwọn ọmọ tán lọ naija bẹẹti tí wọn bá ti rí tẹ́tẹ́ tá mọ́ olè wọn máa jà o níjẹ́ tí o bá ti jẹ yóò fọlé yóò sì dáná òdodo ọ̀rọ̀ ní bá yín sọ o nílùú Òṣogbo ṣe rí ìpìlẹ̀ problem ló yẹ ká lọ lè mú kú o tá a bá ti lọ pilẹ̀ àkàmọ́rẹ́ lérí ni bí bàtà ń gégi lérí ni o lẹ́yìn náà gbogbo àwọn ọmọ tí wọ́n ń ṣe yahoo ká máa sà wọ́n tún wá bẹ̀rẹ̀ aburú kan sí òun náà ni ká máa fẹ́ bọ́ ṣe yahoo òun náà ni pé ká máa ṣe yahoo plus àwọn náà ń sọ lórí social media àyàkà wọ́n ní gbogbo àwọn girlfriend àwọn nísìnyí làwọn fẹ́ máa fi ṣe oṣoolẹ̀ àwọn fẹ́ máa pa wọ́n ẹ wá dákẹ́ wọ́n lọ́mọ yahoo ní lọ ẹ dákẹ́ àfáàǹsẹ̀ jálàbí fọmọ yahoo nílẹ̀ Yorùbá yóò ní àwọn ń ṣe yahoo àwọn ọmọ afa yahoo wà fún wọn àfáà yahoo kan ti mọ́lé ó wà lérí mídíà ilé wo ẹ wádìí ẹ̀ àfáà tó lóun fẹ́ máa ṣe yahoo wà fún ọmọ yahoo yẹn ẹ ti mọ́lé àfáà òjíṣẹ́ Ọlọ́run ó sì pọ̀n lẹ́yìn olè ìyá ọmọ yahoo ti náwó bàbá ọmọ yahoo ti ń gun mọ́tò ẹkún ọ̀la gbogbo àwọn aburú yìí ẹ̀díkà fi ilẹ̀ ẹ̀díkà lọ lè wádìí ẹ̀ ká sì díẹ̀ kó dópin ẹ̀yọ́ máa yá mi lẹ́yìn náà mukafatul fakri bó o láti mú òsì kó láwùjọ òsì ajá Ọlọ́run ní kọ́lọ́mọ dẹsẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ̀yin bàbá wọ́n bá ẹ dákun ìlú tí òsì bá ti wà oríṣiríṣi àwọn ṣe bú ní ọmọ ṣẹlẹ̀ ńbẹ Ọlọ́run bá aláàpá wá láṣẹ ó ní inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha
gbogbo ẹ̀yin tẹ́ wà nípò ìjọba tí wọ́n kó owó ìlú léwọ́ ẹ̀yin tẹ́ wà nípò ìjọba tí wọ́n kó owó ìlú lé lọ́wọ́ wọ́n ní kẹ́ pín owó náà kó kárí o allocation yẹn wọ́n ní kẹ́ pín kó kárí Allah ló sọ bẹ́ẹ̀ o Ọlọ́run ní gbogbo wa la lẹ́tọ̀ọ́ sí owó ìjọba yẹn ẹ fún kálukú ẹ fún gbogbo àdúgbò kọ̀ọ̀kan ẹ̀yin bàbá wọ́n bá àwọn olóṣèlú tí wọ́n fẹ́ máa fi yín jalè ẹ má gbà wọ́n láàyè wọ́n fẹ́ kó sábẹ́ yín láti máa fi ṣàbòsí faraàlú wọ́n wà ní dákẹ́mẹ́ èmi rẹ̀ balẹ̀ nítorí pé wọ́n rántí pé ọba ń bẹ lẹ́yìn o èmi rẹ̀ balẹ̀ torí pé wọ́n rántí pé àfa ń bẹ lẹ́yìn o àwa ni yọ ayé o tábàjì bàjẹ́ òsì tí wọ́n fi dáyé ṣe mọ́ ọlọ́ni bá yẹ hakamtum bayna an-nas tẹ́ bá dájọ́ tí wọ́n bá gbẹ́jọ́ wá sọ́dọ̀ yín ẹ̀yin àfa ẹ fẹ́ dájọ́ ẹ̀sìn ẹ̀yin ọba ẹ fẹ́ dájọ́ àwọn tí wọ́n ń jà sílẹ̀ ọlọ́run ní antahakumu bil adli ẹgbẹ́ tọ́ fẹ́lẹ́ tọ́ o ilé ọ̀padà tán owó tán o yọ wá kú yà ọlọ́mọdé àbá wọn jẹ́ o Suratu Nisa aya 58 àwọn aráàlú ẹ dákun torí tọ́lọ́wọ́n ọba ẹ má jẹ́ àsọ̀lẹ̀ ìjọba òsè àwọn aráàlú kí làwọn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ ṣiṣẹ́ mọ́ ká máa ṣiṣẹ́ ká máa ṣòwò àwọn àfa gbọ́dọ̀ máa sọ fáwọn èèyàn má sọlẹ̀ ọkọ ìyàwó má sọlẹ̀ gbogbo àwọn abálé ilé ká má sọlẹ̀ àwọn ọmọ kéékèèké ọ̀dọ́ ká má sọlẹ̀ ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà àmánù ẹ̀yin olùgbàgbọ́ òdodo la ta'kulu amwalakum bainakum bil batil ẹ má máa gbára yín o ẹ má lura yín jìbìtì owó illa an takuna tijara bísínẹ́sì ni ẹ má ṣe o yá ayọ̀ lẹ́dínà àmánù àwọn olólùwọ́n bá ń pè wọ́n gbà wà lè mọ́mù náà sí wọ́n bá ní kí ọ̀sìn kan lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí kò burú wọ́n máa tó yín wọ́n máa ta abatu soda zemzem bàbá ra oyin 25 litre èló lè yẹn máa jẹ́ mbẹ́ 25 litre èló wọ́n ta 40,000 àbá ní ó rí 15,000 mbẹ́ àbá tí ń sọ̀rọ̀ yẹn ń ta oyin ẹ̀yọ́ máa yá mi nígbà bá sòwò 40,000 tó rí 15 ọwọ́ ata mẹ́ta lóṣù ẹ dákun ṣé ìyàwó rẹ yọgbọ́ lójúlé ìyàwó ẹlòmíì ń lù ú bá a ṣe jòkó lẹ̀ yìí ẹlòmíì bá a ṣe lọ lẹ́sẹ̀ àyàrá ọmọ jáde pé ẹ́ bàbá wa wọlé báyìí kí lápá tó mọ́bọ̀ lẹ́nì òde tá a ṣe lọ yìí òde wà sí ni kì í ṣòde owó wọ́n kan ṣe o àdébígbà tó bẹ̀rẹ̀ ṣe dáwà owó òwò ni wọ́n nánu lé o àbọ̀ mọ̀ pé Khadija tájìrà ni olówó làdíjà o kì í ṣe pé ànábì jókòó nu yàrá ni wọ́n fọwọ́ ra wọ́ o wọ́n ń ṣòwò ọlọ́run mọ́sá fi àlùbáríkà ṣiṣẹ́ ní kọ̀ọ̀kan wa Suratu Nisa aya 29 lọ́lọ́run ti ní ká máa ṣòwò al-ulama àwọn àlùfáà ẹ máa kọ́ wọn ní àwọn òwò tó da iṣẹ́ tí ń nìyẹn ká máa tajà kódà ká máa tẹlẹ́dẹ̀ kódà ká máa ta abá fáwọn olè kódà ká máa ta tẹ́tẹ́ gbogbo ọ̀nà táwọn èèyàn ń gbà rówó tí ò da ká máa gbowó èlé ẹ máa ṣàlàyé fáwọn èèyàn àwọn ọba wọn wà fàṣẹ sí i pé àwọn bàbá olówó èlé kí wọ́n fi ìlú lẹ̀ fún mi nítorí pé wàhálà ó padà dé ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá ń jẹ owó èlé àbí wọ́n ń gbọ́ owó èlé ó ní fahadhanu bi harbin minallah ọlọ́run ní ẹ máa palẹ̀ mọ́ ogun èmi ní sì fogun náà jà yín ọlọ́run fẹ́ jà àwọn ọmọ ìlú rẹ lógun ọwọ́n wòran ọlọ́run ló ń fúnra àwọn olùwọ́n jà lógun o ẹni bá ń gbowó èlé ẹ wá sínà míì bí cooperative tó dáa ẹ̀yin bàbá ọba ẹ̀yin bàbá imam ẹ ṣiṣẹ́ lérí ẹ̀ ẹ̀yin mẹ́wàá dá 100,000 akófẹ́ nìkan láì ní gbèlé kankan bẹ̀ 1 million naira yóò fi nìkan sílé ayé ẹ torí wọ́n ní tí ebi bá ti dé tọ́wọ́ bá sì ti dilẹ̀ tọ́wọ́ bá dilẹ̀ kí ni máa ń ṣẹlẹ̀ jẹ́mọ́ èṣù lókùn tí ọmọ bí ọwọ́ yẹn ń sẹ̀ káwá bá ṣe mukafatul faqr láwùjọ wa lẹ́yìn náà ẹ̀yọ́ màyá mi ká ń kó àwọn èèyàn wá sínú họ́ọ̀lù táwa yìí sí ipe ẹ̀ wá kó àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe ń sin ẹja bí wọ́n ṣe ń sin ẹran bí wọ́n ṣe ń sin ìgbín bí wọ́n ṣe ń dáko ká sọ fáwọn ìjọba yìí pé kádàkùn torí Ọlọ́run ilẹ̀ pọ̀ rẹpẹtẹ ẹ̀yin bàbá wọ ọba ìbájọba sọ̀rọ̀ ilẹ̀ pọ̀ rẹpẹtẹ ẹja dáko kọ́dà àwọn àfa kan dáko àbá ní dá á dáko ẹ̀fà àfa kan ìmáàmù kan ní éka 6 éka 10 ẹni kọ́ dáko ìgbà tí èdè lẹ́yìn oṣù 3 yóò máa jẹ́ wọn ayọ̀ lẹ́yìn aláàlẹ́ olè lókù o kò pé 3 bọ́ọ̀ tọrọ bára náà tó níṣẹ́ wọn ò ní padà fún ọ bọ́ọ̀ yáwó tó níṣẹ́ ò ní padà rí san ìbádà rẹ ló fi san gbèsè lọ́rùn níta ń gbọ́ yé ń bẹ̀ nìyẹn lẹ́yìn náà ta'sisu al-mu'assasat al-khairiyya
lẹ́yìn náà ká wá dá charity sílẹ̀ ẹ̀yin bàbá imam ẹ̀yin bàbá ọba ẹ foríkorí gbogbo mọ́sálásí kọ̀ọ̀kan ní kó ní charity home gbogbo àwọn opó àwọn ọmọ òrukàn àti gbogbo àwọn tí less privileged tí wọn ò ní ibẹ̀ láti máa ràn wọ́n lọ́wọ́ àwọn olówó àárín wa ẹ máa gba sàká lọ́wọ́ wọn bàbá ọba mọ àwọn olówó tó ń bẹ láàrin ìlú ẹ sọ fún alájà Ibrahim wọn ní kó yọ sàká ẹ sọ fún alájà Sidika ẹ ní kó yọ sàká àwọn ọmọ ọmọ darí ẹ ìmọ̀mù náà ọmọ jẹ́mbẹ́ o tó ti dábàá ní kó ọmọ jẹ́mbẹ́ tí ó sì ní kò bá ṣẹ̀rí àmú onókùn bẹ́ẹ̀ wàdà amìlínà alẹ́ ìhà ọlọ́run àwọn tí wọ́n ti sẹ́ndì sàká ẹ fáwọn náà sàká yìí a máa pín a máa fún wọn lásọ ẹni bá lásọ àlòkù ẹni bá ní bàtà àlòkù ọmọ òrukàn afẹ́ fún okó afẹ́ ràn lọ́wọ́ empowerment gbogbo tí ma jẹ́ kìlú ọ̀sẹ̀ kìíní tí ma jẹ́ kìlú ọ̀dà ni ẹ̀rọ machine rẹpẹtẹ ìránṣọ bàbá ọba ẹ fi kọ́ gbogbo àwọn olówó kọ̀ọ̀kan lọ́rùn Ibrahim ọ̀yá lọ́ọ́ machine mẹ́wàá wá wàláhì ọlọ́run kẹlómi débẹ̀ yóò ṣe ràdé ìwọ ọ̀yá lọ́ọ́ lè ra jẹnẹrétọ̀ mẹ́wàá wá ọ̀yá àwọn owó ní òrìṣẹ́ ọ̀yá gbé fún kámọ́ lè fi lọ́ta látara bẹ́ẹ̀ intense yẹn ẹ lè gbẹ̀san lọ́rùn ni o lẹ́yìn náà àwọn afa wọn wá débi tá a wí munasahatul ulama lil hukam àwọn tá a já afa ànífà àwọn ọba ànífà wọn lẹ̀ torí ayé máa ń fẹ́ gbé wọn lọ bẹ́ẹ̀ bá ti jọba àwọn sẹ́mi tí èsì tẹ́lẹ̀ àwọn èèyàn fẹ́ tọwọ́ rẹ̀ bọ́ níṣẹ́ tí ò dáa wọ́n ní ọba bá ní ìtẹ́ bá jẹ́ gbé èèyàn afa ẹ máa ṣe wáàsí fáwọn ọba ẹ máa ṣàdúrà fún wọn ẹ máa lè pè wọ́n sákèsí ní kọ̀rọ̀ kèsì pé lérí mímbàrí ló ti máa tó àṣírí ọba lérí mímbàrí ń jọ yídì lọ́wọ́ ń bọ́ bá oníwà àti ọba ń jà bàbá àmọ́mù ìlú àti ọba wọn làwọn ń jà sọ́yẹ́ kẹjọ jà yín tẹ́jọ́ fẹ́ ṣiṣẹ́ ẹ máa gbọ́ láwọn ilẹ̀ Yorùbá káàkiri yọ máa kọ̀wé mọ́ ọba gbogbo ẹni tó bá ti jẹ́ eléri àìtó àṣírí rẹ̀ ní gbangba o ẹni bá ti jẹ́ eléri àìtó àṣírí rẹ̀ ní gbogbo pé ní gbangba a máa lọ lè bá wọn sọ̀rọ̀ ní kọ̀rọ̀ a máa ṣàdúrà fún wọn a sì ní kún àwọn eléri ìlú lọ́wọ́ láti kó owó ìlú jẹ àfa lè bá pírẹsidẹ́ǹtì ó lè bá gọ́fúnà ó lè bá chairman local government ó wá ní èlò lẹ́pa ẹ bá ń bu tèmi náà o wọ́n wá jọ pín nígbà eléri ló bá fẹ́ jìyà wọ́n yọ jẹ́ náà ni nígbà wọn bá sì ń jẹ́ yà lọ́wọ́ yọ̀wọ́n náà ti gbóhùn gé orí kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àfa mi tọ́lọ̀ ti yé gan yóò máa ṣàdúrà lórí pé ọlọ́run mọ́sàjì ọwọ́ mi tẹ olóṣèlú kan yóò máa ṣàdúrà ní kọ̀dọ̀ pé ọlọ́run máa darí olóṣèlú kan wá bí kájọ jalè yìí ọmọ pé tẹ̀bí art ọmọ pé àjẹbọ̀ ń bọ̀ àjẹbọ̀ wọn náà fà tẹ́bárí tí máa ń lọ lé aláṣẹ tí ń kórìí ibẹ̀ látara tó fẹ́ jẹ wọ́n ní ká ẹ mọ̀ pé bí ṣe ń súnmọ́ ọba yẹn bẹ́ẹ̀ náà ní jìnnà sọ́lọ̀ wọ́n ní àáfà tí àwọn aláṣẹ bá ń fà àáfà àwọn náà darapọ̀ mọ́ wa wọ́n náà ṣe iná ìwọ́nú ó yẹ kájọ máa jẹ àwọn mùdùmùdù ìjọba yìí tí wọ́n sì ti mọ̀ pé ibi tí ń fọ́ lọ yẹn wọ́n fẹ́ tọwọ́ rẹ̀ bọ̀ sọ̀ lọ ni àwọn àlùfáà ní báwo bá ṣe ń jìnnà sí irú àwọn aláṣẹ bẹ́ẹ̀ náà lọ́wọ́ máa súnmọ́ Ọlọ́run ọba wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwọn aláṣẹ dáa púpọ̀ àwọn àfáà náà dáa púpọ̀ Ọlọ́run gbé wọn kalẹ̀ kí wọ́n máa tó ayé ṣe ni àwọn àjọ ṣiṣẹ́ papọ̀ àpawọ́pọ̀ lérí dáadáa ní pawọ́pọ̀ lérí àbòsí torí tí àfáà bá ti pawọ́pọ̀ papọ̀ mọ́ lóṣèlú tó lóṣèlú ṣe ń síkà láàrin ìlú àwọn èèyàn dákẹ́ wọn ní ẹ má bu o ẹ má sọ̀rọ̀ sí o ẹ má kún o bàbá àmọ́ múná ń ṣe kíni àwọn náà ń jẹ́ mbẹ́ ọmọ pé gbígbà tó ń gbà lọ́wọ́ rẹ̀ ló jẹ́ kẹ́mi rẹ̀ balẹ̀ yìí pé kọ́dà olóṣèlú mi gbà pé báwọn bá fẹ́ wọná nígbà wọn ti gbowó fún wọn náà ọlásẹ̀ láti sọ fọlọ́n káwọn ọmọ wọná mọ́ síbẹ̀ lọ́wọ́ rí síbẹ̀ lórí tàdébí sọ fún Fatima pé ya Fatima ìwọ Fatima nítorí bá fẹ́ béèrè tètè béèrè láyé ká tó jọ kú o múra sẹ́sìn o bọ́ọ̀ bá sẹ́sìn tọ́ bá sábúrú àǹkìtì nafsaki minan nar ya Fatima ìwọ Fatima sọ̀rẹ́ o tọ́ba dé jáde kíámà yẹn lè gbọ́ lẹ̀ o ànábì lóun lè gba Fatima lẹ̀ ìwọ ni wọ́n gba olóṣèlú lẹ̀ tọ́ba dé jáde kíámà ẹjọ́ tara yín ẹ̀yọ́ màá yá mi hukukul ulama wal umara ṣe rí gbogbo àwọn táwa jẹ́ àfa àtàwa aláṣẹ a ní àwọn ẹ̀tọ́ kan táwa náà fẹ́ gbà lọ́wọ́ àwọn aráàlú alákọ̀ọ́kọ́ káwọn aráàlú kan máa ṣàpọ́nlé wa al-i'tiraf ẹbí makanihima kí wọ́n fi wá sípò wa ànábì ní al-mar'i al-muslimi ànábì ní ó di ọ̀nà yẹn lérí mùsùlùmí òdodo as-sam'u wat-ta'a ẹ máa gbọ́rọ̀ sáwọn ọba yín lẹ́nu ẹ máa gbọ́rọ̀ sáwọn àfa àgbà lẹ́nu
fima ahabba wa kariha kódà tó bá jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ ni wọ́n ní kẹ́ ṣe ẹ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe tó jẹ́ pé ẹ fẹ́ rọ́jú ṣe ni tí ó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ ṣe bóyá wọ́n ṣe tí inú yín dùn lélẹ́rí wọ́n da títì wọ́n la kọ́tà ẹ máa tẹ̀lé àṣẹ wọn ẹni kó wọ́n faná wọn ò faná òkùnkùn lásùn mọ́júmọ́ yìí jẹ́ máa òkùnkùn nígbà ń bọ̀ lọ́rin náà níjẹ̀ ta lè jẹ́rin inú òkùnkùn náà lásùn ẹ dákun owó sì ń bẹ màtíríà ń bẹ àmọ́ wọn ò rẹ́dì láti ṣe àdúrà lókun wọn wá tán náà fún yín Ànábì ní wọn sì la ojú ọ̀nà yín Ànábì ní ẹsẹ̀ sùúrù fún wọn o ilà yomara bí màá súyà tí wọ́n bá ní kẹ́ ẹsẹ̀ sẹ́mi ọlọ́ọ̀nì kan ní kẹ́ ẹ má dáhùn fàlà sámú wọlé àtọ́ ẹ má dáhùn gbà ní tí wọ́n bá ti ní kẹ́ ẹsẹ̀ mí bí kí wọ́n ní kẹ́ ẹ dáwọ́ ètùtù ọlọ́ọ̀ni ẹ má dá bàbá bá ní o ní dáwọ́ ètùtù tiẹ̀ a ní ẹ̀sà mùsùlùmí lèmi èmi ò nígbàgbọ́ nínú ètùtù mo nígbàgbọ́ nínú Allah ni èmi lè ti sàdúrà lóru kọ́ lọ́ọ́ máa tún lóyún ṣe kọ́mọ̀jà rí ikú ọ̀wọ́wọ́ nídìí bẹ́ẹ̀ ẹ̀ ní tẹ̀lé aláṣẹ ìlú tó bá ti ní kẹ́ wá ṣe ọlọ́run ọba wa asọ́bùrù ala dhulmil umara Ànábì ní ẹ máa ṣe sùúrù fáwọn aláṣẹ àtàwọn ọba tí wọ́n bá tí ìjìyàn bá gbé wọn torí ipò yẹn lágbára púpọ̀ ipò ìjọba ipò ọba wọn lágbára púpọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹsẹ̀ wọn máa yẹ àbí kọ́ máa ṣe tẹ́ fẹ́ Ànábì ní yakunu ba'di a'imma Ànábì ní tó bá dìgbẹ̀yìn ayé àwọn eléré ìlú kan padà máa wálé ayé àwọn tó máa jẹ olórí yín la yahtaduna bihudayi gbogbo ìmọ̀nà tí mo fi kalẹ̀ wọn ò nílò kankan bẹ̀ wala yastannuna bi sunnati kọ́dà wọn ò nílò sunna mi wa sayakumu fihim rijal Ànábì ní ẹ wá rí àwọn tí àwọn yóò máa dìgbò fún láàrin ìlú tí wọ́n máa yàn lọ́ba tí wọ́n máa dìgbò fún kulubu shayati ọkàn wọn ọkàn èṣù ni àwọn kan fúnra wọn ti dèṣù kò sí tí wọn ò lè dá lára tí wọ́n bá ní òní dọ̀la àfi tọ́lọ́ wọn bá fẹ́ wọ́n ṣètò bó ṣe ní dọ̀la fi juthmani ins ọkàn èṣù tó wà lára ọmọ èèyàn ni wọ́n qala qultu kayfa asna ya Rasulullah sàhábà tá Ànábì má sọ̀rọ̀ yìí ó ní bò láwa ṣe báyìí in adraktu dhalika tí àwọn ọba bẹ́ẹ̀ àbáwọn eléré ìlú bẹ́ẹ̀ tí wọ́n bá bá wa láyé Ànábì ní kílẹ̀ wá sí tasma wa tutiu lil amir ẹ máa gbọ́n tí wọ́n sọ ní ẹ má takasẹ́ wọn o ẹ má tẹ̀lé wọn o wa in daraba dhahraka wọn bá nà yín nínú àtàbùsí wa akatha malaka wọn bá gba dúkìá yín fasma wa ati ẹ má tẹ̀lé àṣẹ àwọn afáàní ọ̀rọ̀ yẹn lágbára púpọ̀ wọ́n gbowó mi ẹni tẹ̀lé àṣẹ Ànábì ní tẹ̀lé àṣẹ fílẹ̀ fọlọ́n ọgbà lẹ́mí ọba wa ní ká wá ẹ̀tún ní kí lọ lé bá Ànábì ní bẹ́ẹ̀ ni lọ lé bá ẹ lè ṣe mọ̀ràn tọ́ba náà ṣẹ́kọ̀ọ́ lọ lẹ́yìn ìgbà tó ti gbalẹ̀ tó ti nà ọ́ àwọn àlùfáà ní torí kíni nítorí pé àyèbọ̀ bá jà ọba lẹ́mẹ̀wà àyèbá eléré ìlú jà eléré ìlú ní àwọn ọmọ ogun èèyàn ní ìyá ọ̀padà dùn tí wọ́n ní kókó olù so tó bẹ̀ kó so bẹ̀ wọ́n á fi wọ́n lẹ̀ fọlọ́hún ọlọ́run ní wala tahsabanna Allah ghafilan amma ya'malu adh-dhalimun ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń darí ìlú tí wọ́n wá ń ṣàbòsí fáwọn aráàlú ọgbàlẹ̀gbẹ́ ọgbà obìnrin wọn innama yuakhiruhum li yawmin tashkhasu fihi al-absar ọlọ́run ní ẹ fi wọ́n lẹ̀ mí náà retí wọn níjọ́ al-qiyama níjọ́ tí ń dojú ti wọn èmi ọlọ́run yìí jẹ wọ́n yànjọ́ náà níjọ́ tí ò ní sí agbára ní ọwọ́ wọn mọ́ Surat Ibrahim aya 42 adamul khuruj ala al-hukam a gbọ́dọ̀ máa digun ipa fẹ́ bá eléré ìlú jà kẹ́nìkan kan ní ọyá ẹlọ́lẹ̀ rà dá ẹlẹ́ rà bá ọyá ẹlọ́lẹ̀ wá masígọ̀m ọyá ẹlẹ́lẹ̀ rà ẹlẹ́wọ́gùn ọ̀kanjọ́ ni ó ní ẹlẹ́wọ́gùn kẹ́ẹ̀sọ̀gùn mọ́ra afẹ́ kọjú ìjọba ọfẹ́ bọ́bàjà ọfẹ́ bàjọbàjà kò sínú ẹ̀sìn Islam tá Ànábì mú wa sallallahu alayhi wa sallam àbí bẹ́ẹ̀ sì kọ́ ẹ bọ́ síta ẹ wá bẹ̀rẹ̀ sí ṣe protest ẹ fẹ́ dójú ti ìjọba ẹ fẹ́ dójú ti àwọn aláṣẹ ìlú ẹ wá ń bu lójú títì kò ní dá fún ẹ lọ ilé ọba ẹ lè jó ilé ọba ná ẹ yìí ṣe mùsùlùmí òdodo ẹ̀yọ́ mọ̀ ya al-khuruj ala al-hukam yìí ó ti pọ̀pọ̀lọpọ̀ lúrẹ́ kádìdé ogun sí àwọn eléré ìlú àwọn ará Libya lẹ́nu ibo náà wà jama ibo náà wà àwọn ará Libya wọ́n ń bẹ nínú ìyà àwọn ará Iraq ibo náà wà wọ́n ń bẹ nínú ìyà àwọn ará Syria ibo náà wà wọ́n ń bẹ nínú ìyà àwa náà tó wá bẹ̀rẹ̀ níjó ni àwa ní afẹ́ máa
bújọba a sì fẹ́ máa tàpá sí àṣẹ ìjọba lẹ́yìn náà a máa wá ṣe protest káàkiri ojú títì a máa sun mọ́tò a máa sun lé protest ebi máa rè ṣe é mọye bí arúgbó tí wọ́n sun náà lẹ́kọ̀ọ́ èmi rí kan ọ̀nà kan náà ni o more than 52 gbogbo ẹ̀ sì jóná wọ́n sì ní ẹyọ kọ̀ọ̀kan ò dín ní 40 million naira 40 million naira lọ́nà 52 kan fẹ́ ara ìsìn faraàlú wàhálà kan ṣẹlẹ̀ ẹ̀ńlẹ́lẹ́ ọba lọ́sẹ̀ yìí gbogbo àwọn ọ̀ràn yẹn àwọn ọ̀dọ́ ẹja lọ lè ṣèkín ẹja lọ lè pàtì o torí pé yín máa ń dá wàhálà lẹ̀ ni ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa níparí ọ̀rọ̀ mi wọ́n ní gbogbo ẹni tí yín bá ń sọ pé ìjọba ò ṣe dáadáa àwọn eléré wa ò ṣe dáadáa àwa fẹ́ bá wọn jà wọ́n ní ó fẹ́ dá wàhálà ńlá lẹ̀ lẹ́yìn wàhálà kékeré tó ṣe kíni tó ṣẹlẹ̀ nítorí pé ebi tí ń pa yín wàhálà ni àìríṣẹ́ wàhálà ni àbí àìtó owó ná wàhálà ni tọ́bọ̀ wá di gbàgbà gbìgbì tí ìjọba ń kó àwọn ẹ̀ṣọ́ rẹ̀ jáde tí wọ́n ń ta wá ń bọ́n táwa náà mú bọ́n tá à ń pa àwọn ẹ̀ṣọ́ ìjọba tí àwọn olè táwọn fẹ́ jalè táwọn náà wá darapọ̀ mọ́ wa tí wọ́n wá ń fọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tí wọ́n ń sunlé onílé àwọn tó fẹ́ ṣe kàtẹ́lẹ̀ ẹni tí ṣẹ́ tẹ́lẹ̀ yóò lè já ṣọ́ọ̀bù rẹ̀ yóò máa kó gbogbo àwọn dúkìá rẹ̀ ó wá di pé wọ́n wá sọ ní sílùú ó wá di pé gbogbo ìlú wa parun hospital a lè wọbẹ̀ mọ́ nílùú kan nígbà wọ́n bá ìjà dójú kan àwọn tí wọ́n ta àwọn nǹkan níbọn àbí wọ́n sá wọn lọ́gbẹ́ wọ́n wá lé wọn lọ hospital tí wọ́n kó wọn lọ ogun ọ̀dà ẹ̀gbọ́n àwọn ni wọ́n sá wọn lọ́gbẹ́ o wọ́n wá gbé àwọn yẹn lọ hospital àwọn ọ̀tá wọn yẹn wọ́n tún wá lé wọn lọ hospital wọ́n tún wá lọ lè pa wọ́n mérí bẹ́ẹ̀dì wọ́n wá sọ náà sí hospital yẹn hospital wa jóná school jóná polytechnic jóná university jóná torí pé tí ogun bá ti bẹ̀rẹ̀ àṣetáàní àtàwọn àjẹnú wọ́n mọ̀ yé sí ni ìjọba òun ni ọ̀ràn ọlọ́pàá tọ́pa bọ̀dá òun ló sì lọ university ìjọba òun lọ lè sùn ṣé kò mọ́ ṣẹlẹ̀ gbogbo university wa dẹrú polytechnic dẹrú wọ́n bọ́ sọ́jà ọjà ìjọba tọ́kọ́ wọ́n bẹ̀rẹ̀ sí dáná sí gbogbo ẹ̀dẹ́rú tó nínú èyí tá a ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ yẹn nínú wàhálà yẹn àtẹ̀yí tá à ń bá yí tẹ́lẹ̀ èwo lọ́sàn fíkì mọ̀kọ́sìdì níta fẹ́ dálẹ̀ yìí ká wo kíni ẹ̀ǹdì ẹ̀ ìtìkábù àkáfù dọ̀rọ̀rẹ́yìn ìnira méjì lọ́wọ́ ebi pa wá lù àbí ẹni tó wá lébi ọ̀pá wá irọ́ ni ojú ọ̀nà ọ̀dà iná ọ̀lọ́ dédé ká máa ṣàdúrà fún wọn káyàn àwọn èèyàn ńláńlá kan ló lè bá wọn gbogbo àwọn ọba ní káyàn àwọn èèyàn ńláńlá ẹ lè bá pírẹsidẹ́ǹtì ẹ lè bá jòkó ẹni ara ni wọ́n lù afẹ́ nǹkan báyìí ẹ lọ lóṣù kẹta mi ẹ̀ tó lọ ìgbà tẹ́ fi lọ lẹ́ẹ̀mẹ́ta lọ́dún wọ́n gbọ́ 6 nínú 10 wọn lè gbọ́ gbogbo ẹ̀ innal muluka idha dakhalu qarya ọlọ́run ní ẹ bẹ̀rù àwọn ọba fá àwọn olórí ìlú tí wọ́n bá wọ̀ ìlú kan afsaduha tẹ́bálẹ̀ fẹ́ gbéná wojú wọn wọ́n bá ti yín jẹ́ mbẹ̀ òun ló bá fi òun ní pírẹsidẹ́ntì fi wọ́n sọ̀rọ̀ sí gọ́fúnà lórí mídíà tẹ́bá gbọ́ mú àwọn gbà pé wọ́n wáyé rí torí àwọn tọ́lọ̀ ń gbé sípò ó gbé wọn sípò tọ́lọ̀ ń gbé wọn sí adébítì sọ fún ọ pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe sùúrù fún wọn bá bá ṣàbòsí fún wọn fi wọn lè fọlọ́run béèrè ọ̀tẹ́ ọ̀rẹ́ lọ́dọ̀ ọlọ́run kó fi wọn lẹ̀ lẹ́yìn náà àwọn àfà a máa ṣàdúrà púpọ̀ fáwọn eléré wa a máa ṣàdúrà fún wọn lóru a máa bá wọn sọ̀rọ̀ ọlọ́run ọba lọ́sàn-án a sì máa gbin ìfẹ́ wọn sí ẹ̀mí àwọn aráàlú a wà láàrin adarí ìlú àti àwọn aráàlú lẹ́yìn náà ẹnì kọ̀ọ̀kan wa a lọ lè mọ̀ yìí pé àwọn àfà al-umara wọ́n ṣe àwàdà láwùjọ al-ulama wal-umara àwọn ọba wọ́n ṣe àwàdà láwùjọ a máa tọrọ àdúrà fún wọn ní kọ̀rọ̀ tabara kéèsì a lè bá wọn ní kọ̀rọ̀ bàbá wọn lè ṣe báyìí ẹ bá ti ṣe báyìí ẹni máa dáyẹyẹ ọba lẹ̀ ẹni máa dáyẹyẹ ọba lẹ̀ ọlọ́run dáyẹyẹ lẹ̀ ẹni máa ń sọ̀rọ̀ sí eléri ọlọ́run bá aláà kò ní jí ó do lórí ọlọ́run bá aláà wọn hàn lè mà torí pé ìlú gangan ló ń bájà yẹn ìlú gangan ló ń bọ́ aṣọ yìí kó lọ́rùn rẹ̀ gbogbo àwọn tajà fà ká dúró láàyè wa ká máa jíṣẹ́ ọlọ́run ká máa pa àwọn ọba aláṣẹ dáadáa ká máa ṣàdúrà fún wọn mọ́pọ̀ fẹ́ jọba o sọmọ tó wà ń bi afẹ́ jọba mọ́pọ̀ fẹ́ di pírẹsidẹ́ǹtì o jòkó sí mọ́sálásí rẹ kọ́ ọmọ ṣe wáàsí
ọ́fíìsì àwọn ànábì Ọlọ́run ni wọ́n wá o fàwọn lẹ̀ lọ́fíìsì wọn kán máa darí tí wọn àmọ́ ò ní fi wọ́n lẹ̀ látara pé ọmọ lè pè wọ́n sákèsí ọmọ ṣe wáàsí fún wọn ọmọ ṣàdúrà fún wọn nígbà bàbá ti dìde kúrò níbi mímbà rí tó lóun fẹ́ lè jókòó sí local government kí ni ó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹni tó wà níbẹ̀ kó tó débẹ̀ sẹ́mọ̀ wàhálà tó fà kó tó débẹ̀ àfọ náà mọ̀ pé òun ò lè ẹnìkan lóun fẹ́ jẹ ipò òṣèlú kan náà wà fà bàbá yẹn wá pè bàbá yẹn ní ìwọ náà wá síbí Ọlọ́run fẹ́ jẹ kánsẹ́lọ̀ àbí chairman Ọlọ́run fẹ́ jẹ ni ó ní àfa ó sì jókòó jẹ́jẹ́ rẹ só lè pààyàn àfa ni ká pààyàn báwo ó ní àga yẹn lágbá púpọ̀ àga ẹ̀jẹ̀ ni ọlọ́fà ó ní sọ lè purọ́ mọ́yàn ipò gbé 10 million fún ó sì dúró lérí ẹ̀ tí wọ́n fi tì í mọ́lé ó ní irọ́ báwo ó ní irọ́ la pa ń bì irọ́ la pa ń bì ó ní sọ lè sọ máa dá ọlọ́mọdá báwo ṣé bí ká gba allocation kásẹ̀ ha fáwọn èèyàn ó ní ọkọ̀ ọjà bó ṣe sọ yẹn kó o tó débi tá allocation wà ó ti bá àwọn èèyàn lójú ọ̀nà ìwọ́n náà ó ti diwin ó ti dàdìjànú wọn ní ká fa àwọn eléré lẹ o wọn ní ká máa bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ká sì máa ṣàdúrà fún wọn ipò àfà lọ́dọ̀ àwọn olórí nìyẹn kì í ṣe pé wọn máa lọ bẹ̀ wọn máa lè ṣàdúrà jímọ̀ wọn máa gbé envelope ò ní sọ fọ́ba pé n ti ń ṣe ọ̀dà kì í ṣe pé wọn máa lọ́dọ̀ gọ́fúnà wọn máa lọ lè ṣàdúrà birthday ò ní sọ fún yín pé àwọn òṣìṣẹ́ tí wọ́n fẹ̀yìn tì tí ìrówó gbà àfà tó bá dìde lé pé òun lọ́dọ̀ eléri àkótó àníyàn rẹ̀ ṣe tó bá dà níyàn rẹ̀ tún ṣe wàhálà ńlá ni lọ́rùn torí pé ipò rẹ̀ tó fẹ́ gbé lọ́bẹ̀ yẹn wọ́n fẹ́ lè fi dàlúrú ni bí ló bá sì ti dàrú látọ̀dọ̀ àwọn eléri ìwọ tó jẹ́ sábàbí ọwọ́ tẹ́ náà ní bọ́m̀bẹ̀ mo bẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala fún gbogbo àwọn eléri wa fún gbogbo àwọn ọba wa kọ́lọ́wọ́n bá Allah kó mọ́sà fún yín láti bọ̀tà dáadáa kọ́lọ́wọ́n bá kọ́ yín máa ṣe kọ́lọ́wọ́n bá Allah kó fún yín lálàáfíà kọ́lọ́wọ́n fún yín ní arísìkí tọ́pọ̀ kọ́lọ́wọ́n ṣe yín ní ọmọ àlìjánà kó ṣe yín lẹ́lẹ́sìn kọ́lọ́wọ́n bá Allah kó wá ṣe dáadáa fún yín àtàwọn ọmọ yín ìlú náà kọ́lọ́mọjọ́ bàjẹ́ máa yín lọ́wọ́ gbogbo dáadáa tẹ́ ẹ máa ṣe nílùú náà kọ́lọ́mọ wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ sábà ń kọ́ yín máa ṣe gbogbo ntẹ́ dáwọ́lé tí ó dà lúrú kọ́lọ́mọ jẹ́ dáwọ́lé lẹ́yìn náà ọlọ́run ọba Allah kó bá ràn yín lọ́wọ́ láti lè gba súnà tán pátápátá ẹ̀yin bàbá wọ́n bá kọ́dà á sọ fáwọn ìmáàmù náà kì í ṣe gbogbo àwọn ìmáàmù náà lọ gba súnà tán pátápátá gbogbo àná àti ìṣetán à ń bẹ lójú ọ̀nà náà ni àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù à ń takò súnà ibi ẹ̀ má gbé súnà wọ mọ́ṣáláṣí bí o mo ní ibo ni ká tó wá gbé súnà wọ ibo nílé súnà nítorí pé kéwú tó wù kéye wọn ò fẹ́ kémi ìmọ̀ kò sì fẹ́ gbà pé mi tó wà mọ́ tẹ́lẹ̀ kí wọ́n ti ní kíní yìí da ọkàn sọ pé àfa kíní tẹ́ ní àṣẹ inú àyàwó láti rí inú àdìsó láti ṣe kíní ní láti rí kó sì gbà torí pé òun náà ló fi ń jàfa ìmọ̀ ló fi ń jàfa gbogbo àwọn ọba wa Ọlọ́run ràn yín lọ́wọ́ fún súnà o yóò fi ń gbé súnà ga o gbogbo àwọn afa súnà ẹ̀dá kan ẹ bá dó tì wọ́n torí pé àwọn ni wọ́n láníyàn láti tún lé ayé ṣe gbogbo àwọn afa súnà tí wọ́n bẹ́ẹ̀ mẹ́rẹ́ pẹ́tẹ́ tá a jọ jòkó látàárọ̀ yìí kọ́lọ́mọ́sá sẹ́lẹ̀kùn ṣètò kọ́ máa wa kọ́sàlẹ́kùn gbígbàdúrà wa kọ́lọ́mọ́ bàálà kó sì gba ọlọ́mọ àlìjánná kọ́lọ́mọ́ sì wà lọ́mọ àná subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم